tí láńlọ́ọ̀dù bá gbẹ̀mí yín gbóná ẹ̀yin náà dá wèrè pé sí wọn láà. mo ti dáná o mo ti jẹ gbèsè o ẹnjẹ kan ti náà kí o. mọ́tò èwo. mọ́tò mọ́mì. mọ́mì èwo. àbí kí n po kí rajà ni kí n sì kó nọ́mbà 1 kí n sì sá lọ bí a kí n sá lọ ráàkì kéèyàn lọ fèsì ogun kéèyàn mọ̀ pé nọ́mà ilé ayé tó wá ogun lòun fèsì. ṣé ẹ mọ̀ pé báyàwó ni bàbá ìyá rẹ̀. ànàpá ni ẹ máa ń nà. kiri la máa rí àmàmà ní rábùrù. ojú iná ló gbé bọ̀ látẹ̀wọ̀n ìròyìn oṣù táwọn ojúbà lágbára Ọlọ́run èmi àtàwọn ẹbí mi àtàwọn tó fẹ́ràn òkùnkùn ní fẹ́ wọn gbára wọn. ìbílẹ̀ mi lẹ̀ wọ́n. èyí tó lọ tó ti dé iná ńkọ́. ó fi mú dẹ́rìn ibẹ̀ mo ti mọ̀ pé ọmọ fi dẹ́rìn bí mo ṣe di irin ẹ̀wọ̀n mú ẹ̀ tí mo gbé irin mú lọ báyìí. o ò lè rí ṣe mọ́ ayé rẹ ti bàjẹ́. nígbà tí mo lọ lẹ́ẹ̀kọ́ mo rí kiri lórí iná ó rí bọ̀lọ̀bọ̀lọ̀ mo tún dé sí the same tí kí ló ṣẹlẹ̀ ṣẹ́ fẹ́ sílẹ̀ ni. and so what and so fucking what. ṣe mọ́tàn àgbákò ní mẹkáníìkì pupa. àmọ́ wọ́n bẹ́ẹ̀ di cat ta ni ọ̀lọ́ so kìnní mu ológun lọ. sílíọ̀ wà ní mi sílíọ̀ tù ní ọ. ìwọ lọ gbá àmù sẹ́sẹ̀ ọkọ. ọ̀pá níbà lọ wá pé mú ọ náà. ẹbọ bíbọ ẹdẹndẹndẹ ẹwì wíwì ẹ tó fi mí sàsùn. sọ́kọ́ tó ti bàjẹ́ láti bó ṣe wà. kò ní dáa fún tó ti bàjẹ́ láre. ẹ tún ti bí inú kọ́ọ̀bù kẹ́mi ò gbé mi ò ráyè. ọ̀mù àtọ̀. ẹ mọ kẹ́yìn. Bẹ̀jẹ̀. Mo rẹ̀ ní kéjì àsàkẹ́. Àǹtí mi. Àbúrò mi. Wá kárí gbóná sí ibi tó ń lọ. Kí lọ rò? ọ̀rẹ́ there is this thing that is bothering my mind about my wife. Kó mọ̀ jẹ́ wípé àṣàsí àwọn ọ̀dọ́ ọkọ ẹ̀. Ó ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú gbogbo àwọn àlá oríṣiríṣi gbogbo ńlá. Is this unusual dream? Ṣé máa ń lálàkàlà? I'm a nightmare. Bí kókò pariwo jáde lẹ́tọ̀ọ́jú oorun. Mo gbọ́. Kábíyèsí ọba ilé ọba tí ń fọba jẹ. Ǹjẹ́ mo gbé lórí arábìnrin yìí? Wọ́n máa fọwọ́ ẹ jìfà. Wọ́n ní ọmọ tí ń jẹ́ni. Olúwa ó yá ṣe ogún náà ní àṣẹ wọlé. Ṣé kò ṣe ìgbà tí àmì wa compatible ló fa ọmọ rẹ̀? You are not compatible. Bàbá, ẹ sì bá mi bẹ̀rù dáadáa. Dákun. Àwọn òbí pé mò ń bẹ̀ wọ́n ni. Bí mo ṣe ń kúrú mọ́ ń ga. Ṣé ẹ̀rọ náà? Ṣé ọ̀rọ̀ mi bẹ̀rẹ̀ tí mò ń bẹ màdánù? Ṣé o rò pé torí tiẹ̀ ni? Torí kí wá ni? Torí ìtara mi ni. Torí kébì ọmọ pa mi ni. Torí pé bá ọba ti lọ tán ní ìsìn. Ìnírí ìtẹ̀jẹ̀ mọ́ dáadáa. Olùyọ̀ wà rú kan goro. Ìdílù tí mo fi ń bẹ màdánù pé wọ́n bẹ̀ lé ọ̀dọ̀. Ṣáájú gbogbo ẹ jẹ́ ká gbàdúrà. Ìyá àdúrà ká tó gbàdúrà ṣé mo ọ̀rọ̀ tá a fẹ́ sọ ń bì ó wà pátá. Láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta ṣé o fẹ́ sọ fún mi pé láti ìgbà tó lọ Àbújá yẹn o ṣọ́ mọ́. Kí lẹ̀ ń bọ́kọ mi discuss? Olórí conference ní báà náà ṣe máa lọ ní next year ká di senior manager. Stay there! Ẹ ti mú! Ibo ló dà? Mo fẹ́ máa wọlé lọ ní. Nínú ilé wo? O nínú ilé wọ̀. Orí ìgbà tó bá mú pèlè ìyá rẹ̀ wá kó tó lè wọnú ilé. Ìpèlè. Akúrúlàkúrú ọlọ́kùrúkúrú jàkù. Táyé ẹni tó ń gba ilé bàbá ọlọ́run lọ́wọ́ ọmọ. Ẹni pé kí la ó ṣe o, la ó ṣe. Àjùrò bí àjùrò tútù ní bàbá. Sọ̀rọ̀ rí pọ̀wọ́ ọba ní bá ó sọ̀rọ̀ ni. Ọgọ̀. Kíkí ń dáná sunlé kí gbogbo ní òde rú. Mo kí ló kó mọ̀ràn lọ yóò ti kọ́ lẹ́jọ́ gbèsè lé. Èmi kú láti lọ pakú jẹ. Bẹ́yẹ mi bá pẹ́yẹ tí ẹ jẹ́ kì í ṣe èèyàn. Mo táwọn ọdún bẹ̀. Bàbá mi bá ń kọ́ wà ẹ̀. Ayé bàbá yín ò ní dá. Ẹ kú òmí dá wa. Ẹ ń lo kẹrẹ wọn bá kẹrẹ mi pamọ́ mi. Wọ́n ní àníbàlá jọ ọ̀fẹ́ fún. Ẹ̀mí tí ò ní dọ̀là tó ń dóṣù mẹ́fà wò jẹ́ ń bá sí. Ìgbẹ́nu ẹ̀ sọ̀n bí. Ilé ìbálòpọ̀ gbogbo bí ọ̀rọ̀ tó lọ. Àbẹ̀ní ọmọ òdùtá ìbínú. Má jẹ́ jù bá lọ. Tó bá jù bá lọ, kò burúkú ọ̀tẹ̀lẹ̀ bọ̀ mi jù. Èyí ìgbà sí pé
ó ti fi ẹ̀jẹ̀ aláìṣẹ̀ kan bọ̀lẹ̀ lójú ogun. owó ọmọ fẹ́ ń gbé lórí abẹ́fẹ́lẹ́ kan fún onígbàjámọ̀ ní ọjọ́ wọn mọ̀ sí abẹ́lẹ́ lórí ẹni abẹ́ mi tó ní ó bá kọ́ lọ́sùn olúwa lọ́mọ mẹ́ta wàràwàrà. ó jẹ́ bọ́ padà rẹ lójú. ó jọ̀gbọ́n bí oró ọkùnrin ogun ó jọ̀gbọ́n bí oró. Progress! CUP! Progress! Ẹ jọ̀ọ́, ṣé ẹ rò lérò àbí ẹ rò wípé Raphael ó ní strength? Èmi fẹ́ promise lé mi. Ṣorí tán bá sọ pé òkè ya àjọ ń lọ ni o. Tó bá ní wípé ibì kan ya àjọ ń lọ ni o. If you are flying, I am flying with you. Tí o bá ti dá ọ̀gá kẹ́, àmì kí làwọn jọ sọ wípé àjọ wà fún ọmọ tèmi àkókò kókà kiri mi ò lè ṣe sùúrù. Abo la fi dá, ohun tá a bá sì ti pè láwo, abo ni. What? Consent? No, kò possible. Èmi bọ́ tẹ́ ẹ fi kíní kan fún mi. Ẹ fún mi lówó kí n wá kán àtọ́ọ̀dì lọ́bẹ̀ ká já gbogbo ẹ̀rú ká dàrú ni. Ìjìjà kò gbé ọ̀dọ́ òye ká dúpẹ́. Who will dare do that in this community? Ta ló máa dọ́rù yẹn wò fún èmi sí sàkání tèmi ọmọ tèmi. O máa dín ṣé o lè escape mi ni torí pé o ti pa àwọn guys mi tó fi ipò o lè escape. Èmi àgbà ẹ̀ ẹja mi ni ẹran mi ni ewúrẹ́ mi ni ẹ èmi ò lè fi ẹ lẹ̀. Òkè ọkọ òrèrè ó káàbọ̀ sínú ilé lónìí ó káàbọ̀ sínú ìgbìmọ̀ kékeré lọ wà yìí tó bá yá then you graduate wàá lọ sí ìgbìmọ̀ àgbà. Ralph Coker ọba àti mú ọ wọlé báyìí ó ti dọ̀ máa wo gbogbo ń tọ́ ọba tẹ̀ yóò máa yanu ni. Yes, speaking. What? What did you say? No, kí ló wí bóyá kẹ́ bá mi repeat ẹ̀. My daughter kidnapped. Wọ́n kidnap ẹ̀. Wọ́n tún kidnap àmì náà. Wọ́n tún. èèyàn lèèyàn máa jẹ́ o ẹ má jẹ́ kó yà yín lẹ́nu. àtùpẹ̀ mímí ò gbọ́dọ̀ fọ́ o ẹ má jẹ́ kó yà yín lẹ́nu. ìwà wọn lè má fi dá wọn mọ̀ o ẹ má jẹ́ kó yà yín lẹ́nu. bẹ́ẹ̀ sùn lọ ẹgbẹ́ ìwò onífó níwá sílẹ̀ o ìwà àti ṣe wọn lè má fi dá wọn mọ̀ kó wá tán. ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ o ẹ ò wá ọmọ ènìyàn àtùpà ẹ̀mí o. èèyàn lèèyàn máa jẹ́ o ẹ má jẹ́ kó yà yín lẹ́nu. àtùpà ẹ̀mí mi ò gbọ́dọ̀ fọ́ o ẹ má jẹ́ kó yà yín lẹ́nu. ìwà wọn lè má fi dá wọn mọ̀ o ẹ má jẹ́ kó yà yín lẹ́nu. bẹ́ẹ̀ sùn lọ ẹgbẹ́ ìwò onífó níwá sílẹ̀ o ìwà àti ṣe wọn lè má fi dá wọn mọ̀ kó wá tán. ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ o ẹ ò wá ọmọ ènìyàn àtùpà ẹ̀mí o. èèyàn máa jẹ́ o ẹ má jẹ́ kó yà yín lẹ́nu. àtùpà ẹ̀mí mi ò gbọ́dọ̀ fọ́ o ẹ má jẹ́ kó yà yín lẹ́nu. ìwà wọn lè má fi dá wọn mọ̀ o ẹ má jẹ́ kó yà yín lẹ́nu. bẹ́ẹ̀ sùn lọ ẹgbẹ́ ìwò onífó níwá sílẹ̀ o ìwà àti ṣe wọn lẹ máa fi dá wọn mọ̀ kó wá tán. ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ o ẹ ò wá ọmọ ènìyàn àtùpà ẹ̀mí o. èèyàn lèèyàn máa jẹ́ o ẹ má jẹ́ kó yà yín lẹ́nu. àtùpà ẹ̀mí mi ò gbọ́dọ̀ fọ́ o ẹ má jẹ́ kó yà yín lẹ́nu. ìwà wọn lẹ máa fi dá wọn mọ̀ o ẹ má jẹ́ kó yà yín lẹ́nu. bẹ́ẹ̀ sùn lọ ẹgbẹ́ ìwò onífó níwá sílẹ̀ o ìwà àti ṣe wọn lẹ máa fi dá wọn mọ̀ kó wá tán. ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ o ẹ ò wá ọmọ ènìyàn àtùpà ẹ̀mí o.
èèyàn lèèyàn máa jẹ́ o ẹ má jẹ́ kó yà yín lẹ́nu àtùpẹ́ mímí ò gbọ́dọ̀ fọ́ o ẹ má jẹ́ kó yà yín lẹ́nu ìwà wọn lẹ máa fi dá wọn mọ̀ o ẹ má jẹ́ kó yà yín lẹ́nu bẹ́ẹ̀ sùn lọ ẹgbẹ́ ìwò onífó níwá sílẹ̀ o ìwà àti ṣe wọn lẹ máa fi dá wọn mọ̀ kó wá tán ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ o ẹ ò wá ọmọ ènìyàn àtùpà ẹ̀mí o èèyàn lèèyàn máa jẹ inú ayé jíjọ ń lọ inú ẹ̀dá jíjọ ń lọ ẹni ṣòwò ìfúnra ẹkú ara fún má ṣe lókun máa mọ gbogbo ayé tí mo wáyé ẹ dákun ẹ máa bàyé jẹ́ ẹ̀yin máa ní lánà ẹ̀yin máa ní lónìí ẹ ò dẹ̀ fúnra ayé sọ̀rọ̀ yìí ẹ ò dẹ̀ bọ́ra dákun máa bàyé jẹ́ ṣe ráyé inú inú ayé jíjọ ń lọ inú ẹ̀dá jíjọ ń lọ ẹni ṣòwò ìfúnra ẹkú ara fún má ṣe lókun máa mọ gbogbo ayé tí mo wáyé ẹ dákun ẹ máa bàyé jẹ́ ẹ̀yin máa ní lánà ẹ̀yin máa ní lónìí o ẹ ò dẹ̀ fúnra ayé sọ̀rọ̀ yìí ẹ ò dẹ̀ bọ́ra dákun máa bàyé jẹ́ ṣe ráyé lóde àtùpà ó máa gbọ́dọ̀ kú o. ó dáa pé kó ayé fẹ́ páyà bì ó dáa pé nǹkan ń ṣẹ̀mí ẹ̀ wò mí kí ń náyàn lójú mi kí ń náyàn lẹ́sẹ̀ o èmi máa ń tíyàn tó máa fi forí gbá ni apá náà máa ń tò wọ́n nítorí o ti gbọ́ o promise lánàá kó máa ṣe kinní yẹn adébẹ̀yẹn ò ṣe obìnrin sọ pé torí pójú rọ̀ ẹ̀rọ ìgbésẹ̀ wọn site owó kan wọlé nẹ́tíwọ̀kì kan ò dáa lẹ́mìí sì tó tún promise adébẹ̀yẹn mi ní káwọn ọmọ wa ò fún wọn lówó àbí ọmọ ọba tí n bá yọjú síbẹ̀ ẹ̀ fúnra mi ó dá mi lè gún ẹ lọ́kàn tí máa bá bí tó ti ń mí jẹ́. wàá rí pé mi gbóhùn sókè ò ní gbóhùn òkè ni o ó máa dàbí ìgbà tí bẹ́ẹ̀lá bá fẹ́ fọ́n ni o sórí tí n bá máa fi dúrọ́ọ̀pù kọ́ yìí tí mi kà ní 1 2 3 tó di 20 tó ti sẹ́ndì owó yẹn. wàá gbáriwo látọ̀dọ̀ lẹ́kùjẹ́ o ṣáà mọ̀ pé kò ń ṣe lére ibi tí nǹkan bá ti ń bàjẹ́ nínú ẹ̀ máa ń dùn sí mi ní sọ jù bẹ́ẹ̀ lọ. wọ́n á bẹ̀ sunkún family house. àlàyé ẹlẹ́ fún àwọn bíbí lọ́wọ́ jẹ náà ẹlẹ́ fún wọn láyé jẹ gbogbo wọn conversation kò ń ṣe conversation orí fóònù náà ó yẹ ká lọ yá bá wọn ní ká face wọn face to face ká mọ nǹkan tó ń ṣẹlẹ̀ gbogbo ilé ìjọba lọ bá wọn sọ̀rọ̀ lórí fóònù kò jẹ́ náà kó. má fi ń kì mí o. àlàyé ẹja ṣe fún un ṣe bẹ́ẹ̀ jíjà ẹ̀ a máa ṣe fún un. ẹ má fi ń kì mí o àwọn òkèlè bá ti ń sọ orú nǹkan báyìí wọ́n máa dàgbà tó ẹgbẹ́ sẹ́ndì owó sí àkáǹtì mi ẹ̀yin mi sókè ni o máa ṣe nǹkan tí ò dáa fún wọn. ẹ jẹ́ ká yí sókè ẹ jẹ́ ká yí sókè. bàbá 220 wàhálà ti wà o ajé wàhálà tẹ ti wà gidi ni. kí ló ṣẹlẹ̀ ayé kò sọ̀rọ̀. ètò ìwàlá wà pẹ̀lú ẹja rẹ. mo rí lẹkùn díẹ̀ àtọmọ ẹlẹ tẹ́lẹ̀ ò pé gidi lé wọn lórí ni mo ò ṣeré o. filẹ̀ lẹ́kùjẹ́lẹ̀ ó ń bá wọn fa wàhálà lọ́wọ́. bàbá ẹ̀ mo kì í ṣe kékeré o. yóò ní èsì tó ń ba àkọjọ àbá yóò ní jáde ọ̀rọ̀ fídíò wọn ni. níjà gbangba yóò wá ọkọ lẹ́lẹ̀ wọn bẹ́ẹ̀ ni bàbá ẹ bá pọ̀. àtùpà ó máa gbọ́dọ̀ kú inú ayé jíjọ ń lọ inú ẹ̀dá jíjọ. sísítà mi sísítà. Kóredé. sísítà mi ẹ wo nǹkan tí mo rí náà láì sìn nígbàdé hòtẹ́ẹ̀. ṣé yẹn lórí. sísítà. mo ti rí. báwo ni wọn yóò máa ṣe máa ṣeré ní hòtẹ́ẹ̀ room tó máa lè bára wọn níta bí wọ́n ti ń ṣerú ẹ̀.
Things not done that way. Ṣé ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni? Kòrédé farabalẹ̀. Ìwọ ẹ̀ṣẹ̀ ń rí ni. Èmi ti rí láàárọ̀ yìí náà, mo ti rí lórí social media. Kò ń ṣe nǹkan tuntun náà, àbí kí ló rò? Àǹtí mi, dájúdájú, ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ lórí Gbadé, ṣe rí pé òótọ́ ni, ó rí ògùn owó ló ṣe. Kòrédé, ìwọ ló bá wọn wà níbi chọ́chọ́chọ́. Kòrédé, calm. Sórí ní tèmi o, èmi ò rò bẹ́ẹ̀. Kí lẹ́yìn wá rò àǹtí? Ó ṣe o, opinion tèmi lélẹ̀. Bóyá ilẹ̀ tí máa ń Gbadé yẹn tó kọ́ òtẹ́ yẹn sí lórí. Ó lè jẹ́ pé bóyá ilẹ̀ tó yẹ pé ìjà wà lórí ẹ̀, káwọn ẹbí ti wá lọ rí nǹkan kan mọ́ bẹ́ẹ̀ kóhun tó lọ rà á. Nǹkan tèmi rò nìyẹn o. Ipò bóyá o ṣògbówó those source táwọn èèyàn sọ yẹn. Wọ́n tó bá lórí ṣíṣí comment tí mo rí lórí social media láàárọ̀ yìí. Èmi náà rí o, ṣùgbọ́n ní tèmi o, èmi ò gbà bẹ́ẹ̀. Because ní rírí tí mo rí máa yẹn mi ò rí pé ó jọ ẹni tó ṣògùn owó lọ́dọ̀ tèmi. Àǹtí mi, any point ni. But kó tèmi máa kọ̀ sọ fún yín, àwọn boyfriend yín, ẹ sọ fún wọn kó yìí máa gbé yín lọ bẹ̀ kẹ́ change location, ẹ má bínú. Ó rẹ̀ ni, ó sick ni, ayé ǹsẹ̀. Kí ló mean? Kí ni mo jọ? So, Kórédé, tí àbúrò mi tó bá ti ń sọ ọ̀rọ̀ ẹ̀ sí mi, kí ló fẹ́ ká máa yàtọ̀ máa sọ? Mo jọ ń cut girls lójú ẹ̀. Mo níṣẹ́ mi lọ́wọ́ ni o, ṣọ́rẹ̀ o, orí mi nídìí ẹ̀rí ni. Tí wàá àbúrò mi bá sọ ọ̀rọ̀ báyìí, kí ló fẹ́ káwọn èèyàn máa sọ? Wo get out, kó ranu ẹ̀ dànù. Kó ṣì dànù. Tó bá gbé yín ilé tẹ́ máa bínú báyìí, òṣìbí kan sọ fún mi, ẹjọ́ gbé yín akúkọ̀ tí mo gbọ́. Àtùpẹ̀ mímí ò gbọ́dọ̀ fọ́ o, ẹ má jẹ́ kó yà yín lẹ́nu. Ìwà wọn lẹ máa fi dá wọn mọ̀ o, ẹ má jẹ́ kó yà yín lẹ́nu. Mo mọ́nítọ̀ pàpà, ó ti pẹ́. Sure. Kọ́ọ̀lù ọgbọ̀n mo retí báyìí, kọ́ pè mí ni. Tán bá pé ẹ bóyá kó pè wọ́n o. Ní fọ́rọ̀ owó ṣe omi ìfẹ́ wàhálà lẹ́kùjẹ́ o. Àlàyé Buhari kò ní bàjẹ́ máa pè wọ́n. Má dájọ́ sí i, ṣó mú yan wèrè ni. Àní kó tọ́ ọ̀bọ̀ náà aago ń sìn kó bá wọn sọ̀rọ̀. Pé wọ́n ń sìn sẹ́. Kò sí wèrè. Bàtà àwọn ọgọ́ ò ní fẹ́ kú wọn ṣe ní ṣe nọ́mà. Bàtà ò ní fẹ́ jẹ bí ọmọ tó lórí burúkú ní yálàyà wọn ni. Ní láìkí máa sọ wọn pé kò ṣe nǹkan kó máa dájọ́ sí o. Àlàyé kò ní bàjẹ́. Tó ti rìn. Ó dáa pé wèrè gbogbo ìṣà. Ṣé kò gbé kọ́ọ̀lù? A máa lọ yà bá wọn. Actually, bàbá àgbàlagbà. Lẹ́kùjẹ́ one. Lẹ́kùjẹ́ any other Lẹ́kùjẹ́ is a counterfeit. Bàbá àgbàlagbà. Olórí burúkú ni bó ṣe máa ń ṣe nìyẹn. Aláyé jókòó kó ṣídà. Torí pé tó máa ń rìn ẹ máa ń ṣe ẹṣẹ́ tí mo kó ti jọmọ bá ń sìn. Ẹ máa ṣe bí olóṣì. Ẹ wo kò sí tó jẹ́ 99% lóyà 100 ni o. 220 bàbá. Kíkó pàdé ẹ̀. Mo fẹ́ yìí ti ṣe dáadáa. Wọ́n máa gbọ̀n àpọ́nlé ẹ̀ ń sìn, wọ́n máa lé kan sí. Ìwọ lówó kàn lálẹ́ ìṣòro àlà. Lẹ́kùjẹ́ bàbá tó àlè. Buhari. Aláyé kí ló ṣẹlẹ̀? Mi láìkí ojú ẹ, mélòó wo ojú ẹ, bójú ẹ ṣe rí òde ẹ̀rù. Àlàyé nínú òdùn. Bàbá kí ló jẹ́ pé inú yóò dùn? Ẹ pàṣẹ fún wa ká lọ dábẹ̀ ẹ̀rú ká bá bẹ̀ jẹ́. Ẹ sọ fún wa ní tíbẹ̀ wa ká lọ ṣe kí ni ká bá bẹ̀ jẹ́ bàbá kò sí tán ẹ. Ìjà yìí ló jẹ́ ní bẹ́ẹ̀kọ́ ẹ̀kọ́ wọlé náà, orí mi jẹ̀bi. Mi máa ń sọ́kọ̀ rẹ̀ jẹ̀bi ya. Àtẹ̀bí àtàrà ìwọ ló ní. Nǹkan ẹ̀kọ́ tó máa ń ṣe tó máa ń dùn mí ni kó máa lóòfẹ́ jẹ̀bi. Ọ̀gá wa ní ẹ̀tẹ̀fọ̀jọ́ ta ló fẹ́ jẹ̀bi ẹ̀ tó máa sọ pé ó ṣe jẹ̀bi. Àbí kó ayé fẹ́ pa wọ́n. Ó dá ajá kọ́bẹ̀ láti dínà. Èwo wèrè. Ó dá pé kó ayé fẹ́ pa ẹ̀mú yé bẹ̀rẹ̀. Ó yà gbọ́ ọ̀pọ̀lọpọ̀ wá ní ìgbà. Ó ṣe ẹjọ́ 220. Ẹjọ́ kò ṣẹ́ ọmọ wọn dáàmú ó pọ̀ létí 220 ó wú lọ́wọ́ 220 ó wú lọ́wọ́ ó bá tí gà mí ó máa ń fà mí sí rìn ó máa ń tì mí sí èṣù nínú dẹ̀ máa ń dùn pé máa ń gbọ́ pàpàpàpàpà ló ṣe é sí yẹn ìjọba ìlú sí. Owó lọ́wọ́ ó pọ̀ láàrin bàbá rẹ̀ ó wú lọ́wọ́ bàbá rẹ̀ lè rí ọmọ fi yẹ ọmọ jẹ́ ní sẹ́. Torí Ọlọ́run jẹ́ ilé wa. Òkè jẹ́ pábá àmà nǹkan torí Ọlọ́run. Ilé fọ́ lásán torí Ọlọ́run. 220. Wá sí ọ̀n gbòòrò. Wá sọ̀lẹ̀. Màmá ìṣòro sọ̀lẹ̀. Wo bàbá tó bá ẹ̀ ẹni yàrá kan wà bẹ́ẹ̀ tí. Wà bá ti dé. Wà á kàrà bá. Wà á fọ́bẹ̀ kalẹ̀ ní o. Wà á lúte.
Bàbá ó ti over 5 minutes. Ó ti over 5 minutes ẹ pàṣẹ. Ó ti over 5 minutes. Ọmọ ilẹ̀ ti mú wọlé nìyẹn. Fóònù mi ò rẹ́ǹgì o. Ẹ mọ̀ lọ́lẹ́ pé o. Wọ́n ti dún ojú náà ní. Aláyé wo fóònù ẹ ó lè ríǹgì bó. Mẹ́sẹ̀jì wọn wọlé ni. Ẹ kà á. Ó dá pàlà yẹn ti sẹ́ndì owó yẹn. Ẹ mọ̀ nǹkan. Ó yá bàbá. Ó yá bàbá ẹja máa lọ. Èyí sọ̀rọ̀. Ó ti lọ gbà. Àbòyá wọ́n rán. Ó ti lọ gbà. Àkó bẹ́ẹ̀ lọ sẹ́. Kò sí tó ń jẹ́ kí ní o. Ẹ wá jẹ́. Wo láti inú bílẹ̀ ibi tí máa máa ṣe nǹkan o. Confirm. Ìwà àti ṣe wọn lẹ máa fi dáhùn ọmọ kò wá tán. Ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ o ẹ ò wá ọmọ ènìyàn. Ta ló wà ń bẹ̀? Ta ló wà ń bẹ̀? Ina zuwa mana. Ta ló wà ń bẹ̀? I am now the former OPC coordinator. Sir. Àwa ló ń bá sọ̀rọ̀ lẹ́yìn sir. Àwa làwa ń débí tí wọ́n ń gbé sóyìnbó. Ó ṣàlàyé bó. Ikú àpàjá ẹ̀. Mọ̀mọ̀. Yọ̀ pa wọn. Mọ̀mọ̀. Lórí burúkú ni ẹ máa dẹ̀ ṣèkà fún ẹ kí tó kúrò níbí. Ṣé máa ń kú ṣe? Bẹ́ẹ̀ kí ló sókè? Ọ̀gá ẹ̀ lẹ̀fẹ̀. Ó ní sórí rẹ̀ bó ṣe ń ṣàlàyé ìrìn àjò ẹ fún wa ẹ̀. Ẹ wo ẹ ti ṣàṣìṣe lóòótọ́ yìí o. Alága tí o rà. Ọ̀dọ́ wa sí. CSO. Kí ló wí sí? Ó pẹ́ CSO. Ó yọ ọ́ ẹ̀ṣẹ̀. Lákúnjọ́ ọ̀pọ̀ lójú ìyá ẹ̀. Ìwájú ọ̀gá rẹ̀ tí wọ́n bá ta. Lákúnjẹ́ kò ìpọ́tàjì tó CSO àti. Bàbá tí ẹ̀ jẹ́jẹ́. Akásílù rẹ̀ ẹjọ́ tó bá. Akásílù ọmọdé ọ̀bí ní ẹ̀yọ́. Ẹ bá bùnú ẹ̀jọ́. Wọ́n ti rí ìlú. Orúkọ yìí ayá rẹ̀. Wọ́n ní àná. Ìsúnì. No, mi rántí bí mo. Ó ti yà rẹ̀ orí wáríwá. Tó gbé mi lẹ́kùn dé inú ayé. Yẹ ọkọ̀ tẹ̀, bára ẹṣẹ́, bára ẹṣẹ́ lọ́wọ́, àwọn kọ̀rọ̀, bára ẹṣẹ́ rẹ̀, bára ẹṣẹ́ yàpù. Òkè pa ẹṣẹ́. Ìwọ ọlọ́ọ̀dì tó tẹ̀ tiẹ̀. Èmi lọ́ọ̀dì tó tẹ̀ tiẹ̀. Wọ́n bá mi tàwọn ọmọ ní expert sí níwọ̀n olóàbí. Wojú mi, kí n túmọ̀ ara yìí. Ọ̀gá wa lọ́ọ̀dì sí ni wọ́n check out ẹ̀ sí junction. Ó check out ẹ̀. Níwọ̀n. Ikú ìwé àwọn ṣe kọ́kọ́ ní iṣẹ́.
lọ. Ó dà pé ẹ̀wọ̀n ìmí àbí. Ẹlẹ́kùnjẹ. Lẹ́yìn ìdúró. Bàbá súnmọ́ bí. Bọ́pọlọ wá ṣọ́pọlọ ẹ̀. Àgúnyà ìlọpọlọ ṣá. Bọ́pọlọ wá sẹ́ ó já wèrè ṣá. Gùn lọ́kàn. Ó yá láìda. Láìda jẹ́ ń bá bí tó ti ń ní jẹ́. Inú ẹ̀dá jìnjọ mú lọ. Ẹni ṣòwò ìfúnra. Agreement bíi ti báwo? Tó tọ́nà orí òye mi. Wọ́n ní ajá tó ti ń rí ni tẹ́lẹ̀ tó ń yọ̀ mọ́yàn tó tún wá di pé ó tún rí yàn tó ń lejú tó kàn ń gbó ó yẹ kéèyàn fura o ṣé ó ní kankan tí mo ṣe fún yín. Kí ló ṣe? Àbí. Àmọ́mọ́ avoid ẹni gbogbo ń pè wá àgbékọ̀lẹ̀ àmọ́mọ́ ni torí àfẹ́ wà láfẹ́mi wa torí tiwa ti kún ní gbòòrò etí wa ti kún o tẹ́lẹ̀ àtẹ̀sí ń gbèjà pé nǹkan kan kò sí problem wọn náà kọ́ ẹ́ ṣògùn owó adẹ̀wò pé normal pé ká kò máa sọ rubbish talk pé because tó bá dé àwọn èèyàn máa ń sọ ọ̀rọ̀ tí ò dáa but èyí tó wá ń ṣẹlẹ̀ yìí kì í ṣe pé ó ń sọ̀rọ̀ tí ò dáa mọ́. ó ti di nǹkan mi ò ṣe ọ̀rẹ́ mi alákọ̀ọ́kọ́ èèyàn kú síbẹ̀ àfojú òkà oyè ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó tún ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lẹ́lẹ́kejì ó tún ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lẹ́lẹ́kẹta kí ló ṣẹlẹ̀ wọ́n dẹ̀ ṣe ń kú báyìí lówó ọkọ̀ yẹn ya múra sí lówó yìí dé lówó yìí pọ́ǹpù dé ló ń pọ́ǹpù dé ó wá jọ gàtí kò jọ gàtí ṣé kò wá jọ pọ́kọ̀ yẹn ṣògùn owó báyìí. so ìwọ náà kí n lẹ́yìn ká tiẹ̀ gbàgbọ́ wípé gbogbo àwọn tó wà ń ta àwọn ọmọ mi wọn ò wá closer sí mi ìwọ tó jẹ́ tèmi gangan tí ẹ jẹ́ ká fi lé ilẹ̀ tó jẹ́ tèmi tó mọnú mi tó mọ nǹkan tí mo lè ṣe ọ̀gbẹ́rí mi jẹ́. ọ̀rẹ́ mi inú jí o gidi gbogbo ẹ̀jẹ̀jọ́ dúró báyìí ni àrínú ara wa wàláì inú jí ìdánwò jí wọnú gan ó jì kò sẹ́ni tó ní irú tó mọ inú èèyàn o nǹkan tó ń ṣẹlẹ̀ yìí àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ o wọ́n jẹ́ pé wọ́n gan àtọkọ ẹjọ́ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ni kó wọ́n máa pretend kó máa tẹ́wọ́ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àríyáwó tóun àtọkọ ẹjọ́ máa ń ṣerú kan bẹ́ẹ̀ yẹn bí àwọn máa pretend pé òun ò mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ but lọ́wọ́ yìí ṣé bó sọ pé ọkọ ẹ ò ṣògùn owó ọ̀rẹ́ wa kí ló wà láàrin ọkọ ẹ àti wèrè. ọ̀rẹ́ mi ṣọ́ pé ọkàn mi fò yẹn. mo gbọ́ yẹn náà. àìmí gbọ́ngbọ́n yẹn náà jọ gbọ́ ni mo gbàgbé gangan ni sórí wọ́n tún wá ń jẹ́ kó yé wa wípé àwo tó dáa ni wèrè yẹn máa fi ń jẹun. ṣó tán. special àwo náà máa fi ń gbóúnjẹ fún lóòótẹ́ lọ́ máa palẹ̀ mọ́ oúnjẹ yẹn sílẹ̀ báyìí lọ́ máa díṣì ẹ̀ lọ wèrè yẹn máa mú ìtòwú. wàláì. ìwọ ọkọ tó jẹ́ ìyàwó ẹni tó nà tẹ̀ wọ́n ní irú àwo yẹn ò fi jẹun. àwọn àgbọ̀nlá ìjọba tí wọ́n ń kí ẹ lóòótẹ́ àfihàn àwo yẹn jẹ́ rí. àríkọ̀ tó gbé síwájú wa wọ́n wá ń tọ́ba fún ẹ̀ wọ́n ní wèrè yẹn máa lọ sóòtẹ́ báyìí. gbogbo àdúgbò ló máa gbọ́. ló máa lọ lọ́mọ máa tẹ́ àwọn máa tẹ́ lọ́mọ máa sáré kiri lọ́mọ máa forí gbá lọ́mọ máa sáré sẹ́ẹ̀tì oúnjẹ fún wèrè ọ̀rẹ́ mi bíi pé mi gbọ́rọ̀ ẹ̀rí ni. mi gbọ́ rí. ẹ mú níbi tó dáa. mo láìkó àtọkọ ẹ. kódà ẹ mú pé gidi. ẹsẹ̀ jiná. ó ń yẹ ẹ lẹ́nu wo bó ṣe ń wò wá ó rí pàtí rí òun tán ó rí pàtí mọ gbogbo àṣírí yẹn ọ̀rẹ́ mi wọ́n sọ pé níbo làwọn pípọ̀ yìí ti gbọ́ a gbọ́ gan ni a gbà pé wọ́n ní ọgọ́ òfin rabọ́ tó da bẹ́ẹ̀ yẹn jẹun lóòótẹ́ nǹkan ń ṣẹlẹ̀ ní ayé o ayé jì gan o ọ̀rẹ́ mi ẹ sì jókòó sílé yín káwọn náà jókòó sílé wa ìwọ sábà ṣọ́ra tó bá ní ta ló tún kan lè kọ́ wá mọ̀ wọ́n rẹ̀. o ṣé o àbíẹ́lẹ̀ o ṣé o ṣé àdúpẹ́ o. ẹlẹ́dàá mi máa ṣàánú mi o inú máa jí o so àwọn ọ̀rẹ́ mi náà bí yìí wú pé ọkọ mi ṣòwò owó ni. ayé sọ̀rọ̀ yín ẹ̀ ò dẹ̀ bọ́ wa dákun máa báyé jẹ́ ṣẹ́ráyé lóde àtìgbà ọmọ gbọ́dọ̀ inú ayé. ẹ̀yin máa nílò ni o ẹ ò dẹ̀ fúnra ayé sọ̀rọ̀ yín ẹ ò dẹ̀ bọ́ wa dákun máa báyé jẹ́ ṣẹ́. kò sáré gbé àga tí wọ́n máa fi jókòó àbí bẹ́ẹ̀ kálẹ̀ kó súnmọ́ bí
ìyá kitchen mi ò rò pé òun lè gbọ́ gbogbo ohun tá à ń wí náà rẹ́dí ọgbọ́n tí mò ń sọ mo pè ẹ́ ni mo ní ìyá kitchen super ariwo tó ń lọ nínú hòtẹ́ẹ̀lì lóru especially lóru kò á jọ ariwo tí èèyàn tó normal bí ariwo àlùjọ̀nù ṣùgbọ́n gbogbo ìgbà tó máa ń ariwo yẹn bá máa ń ṣẹlẹ̀ ó máa ń bá mi lórí istihara máa ń ṣàdúrà ni istihara àdúrà àtọ̀dọ̀ mi dẹ̀rẹ̀ àfi bíi pé èèyàn ń kírun ẹni mọ̀ pé èèyàn bá ń kírun lọ́wọ́ kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ èèyàn gbọ́dọ̀ járun ṣùgbọ́n tó ru èní ó wá peleke ó bu àyà wọn á ní kí wọn á sọ fún yín pé ṣẹ́yìn ẹ̀yin náà ń gbọ́ abẹ́ ò ṣàkíyèsí. wọ́n kálága àtijọ́kọ̀ sẹ́rí. èwo lọ̀rọ̀ alága àtijọ́kọ̀ ibi iná ti sọ pé ká gbé àga lẹ̀ àlọ́ àga èwo lọ alága àtijọ́kọ̀ so point ẹ just go to the. èdè àpọ́nlé ni. èdè àpọ́nlé ni ibi wá jẹ́ gẹ́gẹ́ bí ìpàdé olóṣèlú tàlà alága tó dúró bí sìn nǹkan kan wọ́ọ̀rì ẹ̀ sọ́tò nísọ̀jọ́ alága àti kíni. ọ̀dà mo kí mọ́níjà àtàwọn kọ̀líìgì mi tá a jọ jẹ́gbẹ́ ìtọ́sẹ̀lẹ̀ yìí inú mi dùn pé mi mọ̀ jẹ́ super iléeṣẹ́ yìí tó sì máa jẹ́ supervisor ni ìtàn wí káàbà máa wí ìní sùn tí ló fi mọ́ ìmọ̀ supervise yàrá kọ̀ọ̀kan ni mo ti wọ yàrá rí tó yẹ pé ẹni obìnrin kan bẹ àti wọn nà kó tó di pé yóò release yóò kọ́ mu wọn ná ojú mi náà ló ṣe tí mò ń gbọ́ lẹ́nu lẹ́kùn báyìí èyí ni mo tó àfọkàn sí nígbà tí atẹ́gùn tá à ń wí bẹ̀rẹ̀ ìjì burúkú ló bẹ̀rẹ̀ sí ní jáde mo kọ́kọ́ rò pé ó ti kápá àrùn gbogbo hòtẹ́ẹ̀lì ni ẹ̀rù gbà mí mo pariwo ọlọ́run ló ní kémi gan ọmọ dúró lásán ta ni mo dúró lásán ni bàbá ń tà ń wí káàbà máa wí o ìfẹ́ mọ̀ bẹ́gbẹ́ yìí ṣe lóògùn tó kò lóògùn tó fámásì o. mo láìkí alákìyèsí ni èmi ń gbóhùn lásán ni mi ò rí ìjì nígbà tí wọ́n wá mọ̀ pé lẹ́tì mọ́ tó dẹ̀ jẹ́ pé o gbáriwo tún rí jì káàtẹ́ ìgbà kan yọkọ ní tèmi ariwo lásán ni mo gbọ́ ìwọ gbáriwo tún rí jì ìwọ ò ṣe pàkíyèsí ó ti jẹ́mi ni mo ṣe pé mítìnì. mo pe bad man. mi gbọ́. mo ní mo pe bad man. èmi ni bad man. ṣé pè ọ ni. o pe bad man. ẹ̀rẹ̀ tí ẹ sọ tó yẹ kó pe kọ́ ṣe o pe. ẹsẹ̀ ẹ máa lọ bí sí ẹ̀sọ́ sí ẹ̀sọ́ yẹ kọ́kọ́ lè fi bá everything jẹ́ o ṣé nígbà tí mo kọ́ bẹ̀rẹ̀ sí gbàriwo mo kọ́ bẹ̀rẹ̀ sí ní wá sí ẹ̀sọ́ olùkọ́kọ́ já pa bó ṣe fence báyìí mi ò mọ̀ kí n máa yẹn good nu kéèyàn fún fence ó fún fence on that side mo ní sí ẹ̀sọ́ ss ló yẹ ká máa pè sá ẹ yọ gbogbo yẹn kó ibi àkọ́ni mo wá lọ mo ṣe wá fèsì ẹnu ọ̀nà yín tí mo bẹ̀rẹ̀ sí kókókókó gbàgbàgbà mo kọ̀ bẹ̀rẹ̀ sí mo ní ẹ̀sà wọ́n ń gbé mi lọ. mo gbọ́. ẹ kọ́ pé ẹ tún gbàgbà tí mo sọ pé wọ́n ń gbé mi lọ. mo gbọ́ gbogbo ẹ̀bọ mi ò gbọ́dọ̀ járun wà lórí istihara. kókó máa gbé mi lọ sà. mi ò gbọ́dọ̀ járun wọ́n bá gbé ẹ lọ́tọ́ mo lè padà parí prayer káwọn àmọ́ ṣe máa wá ẹ tó o bá ya wèrè ìwọ ń wá gbálẹ̀kùn tèmi tàmí ọ̀fẹ́ kí mi sílẹ̀kùn kí wọ́n á lọ mú ìjì àbí kí wọ́n má riwo ẹ̀kọ́ máa ń sọ̀rọ̀ bí ẹni tí ò lọ́pọlọ sí ẹ̀sùn yẹn náà ibi tó bá ságbà tó bá dé àwa ṣàlàyé wẹ́ ń tẹ́mi sáfẹ́ sọ̀rì torí ó ń déwájú ó ń dẹjọ́ ó ń dẹ́yìn ó ń dasọ̀ anytime lèmi lè fi wélẹ̀ kó má dàbí pé manager kí ló dẹ̀ dé ẹ̀ẹ̀kan ẹ̀yẹ ò sọ fẹ́ yẹ kókó ń bọ̀ ló yẹ kí n pe ogbó wa òun lè dẹ̀ ti fetí gbọ́ yìí mama kitchen obìnrin lòun láàrin wa ó yẹ ká mọ̀ pé agbára táwa ọkùnrin máa ní obìnrin ò ní ẹ dẹ̀ gbọ́dọ̀ pe àkíyèsí òun sí ohun tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ ń sìn ìyá kitchen òun ni bí ariwo burúkú tá à ń gbọ́ tá à ń jọ alùjọnu ọlọ́run ní jẹ́ kí a fi ojú kó ìkókúkò a dẹ̀ ní fetí gbọ́gbọ́kúgbọ́ kálukú ló ń wá nǹkan tó fẹ́ jẹ so nípa bẹ́ẹ̀ kálára tán ara dì ẹgbẹ́ra dì ẹdìrà yín lámùrè ọlọ́run ní jẹ́ ara kò bá ó jẹ́ bó ṣe jẹ́ o ọlọ́run fi gba gbogbo wa ṣe o ọ̀gá máníjà a ní fọjọ́ lọ́jọ́ lọ o ọ̀gá máníjà ìyá ọ̀gá máníjà ó ní tèmi ní ọgbà yìí. ta ni. kò dìgbà tẹ́ bá sọ fún mi kó ní tèmi èmi mọ̀ kó ní tèmi. ìwọ náà rán atẹ́gùn sí. kíyàn wò mí títí kò ní mo fi yàn jáde. ọjọ́ ó fẹ́ kẹ́ lébi ni ẹ bá yọ owó oṣù mi sẹ́yìn. èmi fi yàn jáde. ó ní mo fi yàn jáde. sọ́dọ̀ tá à ń sọ bí. ẹbí wo lè sọ lójú mi. ẹ wá ẹ jẹ́ rí. ẹbí wo lè sọ lójú mi pé mo fi yàn jáde. kílé tó pè wá sí mítìn náà. Badman ló pè. Badman wo ló pè. ìwọ ló pè. tí o ló pè ní Badman ló pè. ẹ kú àgbá fún má ṣe lògùn máa mọ̀ gbogbo ayé ti mọ̀ wáyé ẹ dákun ẹ má bàyé jẹ́
ẹ̀yin máa ní lánàá ẹ̀yin máa ní lónìí o ẹ ò dẹ̀ fúnra ayé sọ̀rọ̀ yín ẹ ò dẹ̀ bọ́ra dákun máa báyé jẹ́ ṣẹ́ráyé lóde àtùpà ó máa gbọ́dọ̀ kú inú ayé jìnjọ̀rún lọ inú ẹ̀dá jìnjọ̀rún lọ ẹni ṣòwò ìfúnra ẹkú ara fún má ṣe lókun máa mọ gbogbo ayé tí mọ̀ wáyé ẹ dákun ẹ máa bàyé jẹ́ ẹ̀yin máa ní lánàá. Kí ló ti ogun bí dábàá? I thought as much. Chairman, kò yé mi náà. Ṣé ẹ bá ṣe jọ̀wọ́ bíbá ẹni mi gan wà surprised. Ashabi, Joe, please get the car to Edward so that a lè ṣe washing. And you, Pretty, àwọn aṣọ ọ̀gá, ẹ lọ sínú wardrobe, please get it all cleaned up to the laundry, please. All right. Bala. Ọ̀gá. Bala. Jọ, kí ló ń ṣẹlẹ̀ nínú compound yìí? I mean, mi ò réyàn kankan, èmi àti chairman wọlé ń sìn yìí. There is nobody in the compound. Ọ̀gá. Mo pe sọ pé mo rí Olúbé wèrè sọnù. Olúbé wèrè sọnù, Olúbé nínú compound yìí náà. Mo rí Olúbé wèrè sọnù. Olúbé orí mú ètè sọnù. Gaskiya ne ọ̀gá. Bala jọ fòwe sílẹ̀. Kí ló ṣẹlẹ̀ nínú compound fi ètè àti imú fi sílẹ̀ for now? Ọ̀gá, mo máa sá pé ṣé mọ̀ pé Yorùbá sára ọkọ̀ àwẹ̀. Má pòwe, Bala Odine, má pòwe, kí ló ṣẹlẹ̀ nínú compound? Ibo làwọn èèyàn yìí wà? Ọ̀rọ̀ náà mo fẹ́ sọ pé. Okay. Ṣé mọ̀ pé èmi mo ti kọ́ ilẹ̀ Yorùbá ni? Kuma èèyàn ti kọ́ ilẹ̀ Yorùbá ni, ó fẹ́ sọ̀rọ̀, ọmọ sọ ọ̀wẹ́ yẹn kan, ọmọ sọ ọ̀wẹ́ méjì. Òwe yìí lágbára, ó yá kí ló ṣẹlẹ̀? Mambo, ta Yorùbá sára ọkọ̀ àwẹ̀. Ó sá àyèpẹ́lẹ́ bò mú. Kò jẹ́ ká rí kó Àṣàbí. Àṣàbí kan náà. Àṣàbí ní compound yìí. Kò ń ṣe Àṣàbí ẹlẹ́. Mo sá àyèpẹ́lẹ́ bò mú. Kò jẹ́ ká rí kó Àṣàbí. Àyèfẹ́lẹ́ bò mú. Àbí àwọ̀fẹ́lẹ́ bonú, àwọ̀fẹ́lẹ́. Gaskiya ne ọ̀gá. Gaskiya ne kana ne. Bala jọ̀ọ́ mo wà worried ju gbogbo parable games yìí lọ. Kí ló ṣẹlẹ̀ nínú compound? Tó ọ̀gá mo fẹ́ lọ straight. Ó yá lọ straight. Mo fẹ́ lọ straight. Tó kuma òru ni. Ṣé mọ̀ pé Bala security kò ní ṣe sunsun. Ọmọ ṣe jókòó. Tó mo ti ṣe jókòó ibi báyìí. Mo wá ń gbọ́ mo kọ́kọ́ fẹ́ bẹ̀rù àmọ́ àkàí magani. Mo sọ mọ́ ní bẹ̀rù. Mo wá dógún, mo wá ṣe báyìí. Kí ló ń dún? Mi ò tí mo ń kwádà bọ̀. Mo kàn rí ẹ̀yìn ayọ̀kan ní ọwọ́ ń bọ̀ àná báyìí. Obìnrin, ó ti ń sáré bọ̀. Kò wọ́n kankan ni. Kwata ni káwọn di. Kwata! Ó ti fi kwata ni kan. No, guest wà nìyẹn àbí? Ṣé guest? Kò ń ṣe guest, àgbàlagbà ni. Àgbàlagbà ni kò ń ṣe àmà kékeré ní guest. Ṣùgbọ́n àgbàlagbà, madam. Ó ti mú towel, ó fi bó ibi báyìí. Àwọn mú kwata ni kan ni àwọn bí báyìí. Àwọn ṣe àwọn bò kẹ́lẹ́kẹ́lẹ́ ni. Ó ṣe kẹ́lẹ́kẹ́lẹ́. Mo ń wò, mo fi lè mo ń wò. Túmọ̀ kú gúwà náà bí báyìí. Mo kàn rí ẹ̀yàn kan ni, ó tún bọ̀ akùrí. Bàbá àgọ̀lẹ́ngbà, ó ti ń kwárí àbọ̀ àná bí báyìí. Mo wá dúró dandan ni mo sá. Àkóyí magani, èmi Bala, security gbogbo ibi báyìí, bá wàhálà. Wọ́n wá bá ẹ. Kò wá ọ̀dọ̀ tèmi. Ó pe sá ni. Mo wá sá kuma òru ni àgọ́ méjì. Kò sí èèyàn a máa bó tàn bí báyìí. Torí àga tèmi ó sọ tábà ti di àgọ́ méjì la máa ṣílẹ̀kùn ẹ̀yàn kankan. Tẹ̀ mo wá dúró kọ́ mbẹ̀ mo wá ń wò. Mo kàn rí ẹlòmíì ẹ kò sáré. Popens. Èèyàn kan fò fẹ́ǹsì. Popens. Ó sábò tán. Mo rí ẹlòmíì. Ó sọ Bala jọ̀wọ́ máa jẹ́ kó kwá mi. Bala jọ̀wọ́ máa jẹ́ kó kwá mi. Èmi ni mo ti yẹ wágà ni. Mo sọ ó ní kú.
Musa ọmọ kí ni mo pọ sọ Musa ọmọ ọwọ́ ọ ní kú àjọ àwọ ọmọ ọwọ́ ní kú kẹ̀nẹ́kẹ̀nẹ́ ni Musa ọmọ ẹsẹ̀ kọ́ ní kú àjọ ẹsẹ̀. Bala ṣé kò ń ṣe pò ńlá ńlá gbogbo nǹkan tó ń sọ bẹ́ẹ̀ nígbà ń wo fíìmù. Mo sọ pim lóru mọ́jú ni. Ní àrùn gógó ìbíbá ẹ ti dàrú kó máa gógó stop. Ọmọ bẹ̀rẹ̀ sí ní sáré káàkiri àwọn abìnrin ó bẹ̀rẹ̀ sí ní sáré inú yàrá àwọn akọrin àwa inú toilet. Èmi nìkan ni akọrin mo dúró níbí báyìí mo sá tó bá jẹ́ ẹ̀mí Bala ní security kò sí èèyàn àmọ́ ọgbà ìbí báyìí kọjá kò sí èèyàn tó máa dá ìbí báyìí rú torí ọwọ́ mo ti gbà ní. Okay. Bala, farabalẹ̀, it's alright. What's the problem? Kúṣẹ́, jókòó. Kò ń ṣe kúṣẹ́ jókòó. Duala ọ̀gá, a máa wá solution. Okay. A máa wá solution. Sọ́pọ̀ àgbọ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ ni, a máa wá solution. Kájíkó. Kò sí problem. Tó bá wàhálà. Kò sí problem. Ó ṣe gan ni lóru àjọ̀nù. It's alright. Máa rí ẹ. Ẹni ọlọ́lá. Láti gòkè dẹni ọlọ́lá. Àti gòkè débi ọlá. Kó máa rọgbọ́n. Kó máa sunwọ̀n. Àti gòkè débi ọlá. Kó máa rọgbọ́n. Kó máa sunwọ̀n òwe. Jásí kòtò jásí gègèrè lọ́nà ògo. Títa ríro là ń kọlà o. Tó bá jìnnà tán ò àdóge. Bọ́dẹ̀ bá roṣẹ́ òyà o. Bọ́dẹ̀ bá roṣẹ́ òyà o. Bó bá rẹ̀ràn pa onídélé fẹ́ nìkan jẹ́ o. Bọ́dẹ̀ bá roṣẹ́ òyà o. Ó tó rẹ̀ràn pa tó bá dé. Mo fẹ́ mọ bí o ṣe lówó, mo fẹ́ mọ ìsàlẹ̀ ọ̀rẹ́. Wọ́n bí kò sẹ́nibọ̀dì tó dẹ̀ trust ẹ mọ́ láyé mọ́. Everybody ará ọ̀rẹ́ gbogbo wọn ti kọ̀ ẹ̀wọ̀n trust ẹ. Èmi gan tí mo ti mọ̀ pé mo trust ẹ lé ní báyìí. Èmi gan tí mo ti mọ̀ pé mo trust ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Lẹ́ni mo fẹ́ jẹ́ kó mọ̀ pé trust yẹn ó ti tọ́. Mi ò trust ẹ mọ́, kí ló ṣẹlẹ̀ gangan? Sọ fún mi fẹ́ mọ ìsàlẹ̀ ọ̀rẹ́. Ẹ́ kí ló dé? O lè fẹ́ pa mí. Trust yẹn ni mi fẹ́ kó lose nínú. Tí gbogbo yẹn bá ń ṣe oríṣiríṣi, ìwọ nìkan ni mo rí. And you are my joy. You are everything to me. Hold on. Baby, mo fẹ́ beg. Keep trusting me. Keep trusting me. Mo ti gbọ́ ẹ. Trust the process. Nǹkan tí mo ṣe, gbogbo ẹ̀ ló mọ̀. Ètò wa ló trust mi wọ́n tó gbọ́ wọn ní wọ́n nìyẹn. Ìwọ náà ti sọ, tẹ́tí ò bá gbọ́ yẹn kẹ́, inú kì í bàjẹ́. Má gbọ́ wọn ní wọ́n pè jọ, my dear. Má gbọ́ wọn ní wọ́n pè. Please, do trust me. Hold on, mo ti gbọ́. Ṣebí kí n trust ẹ ni? Yeah. Ọ̀dà àwọn trust ẹ. Àmọ́ ó ní nǹkan kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ tó dẹ̀ rú mi lójú. Inú mi á dé ẹ̀dùn tó bá lè dá mi lọ. Kí ni kan náà? Wèrè tí òun fún lóúnjẹ tó ń fún ní gbogbo ayé because mo mọ̀ pé kò ń ṣe family ẹ̀ kò ń ṣàbígbẹ̀yìn ìyá ẹ̀ kò ń ṣàbígbẹ̀yìn bàbá ẹ̀ báwo ló ṣe jẹ́gun tó fi jẹ́ pé tí àwọn tó ń bẹ́ ẹ ṣiṣẹ́ tí wọ́n bá fi lè ṣe é ní àwòsí báyìí o máa sáàkì wọn ni the last time tí mo ti ẹ̀gbọ́n wọn ní pẹ́pẹ́sẹ́ wọ́n fi ike wọ́n fi fún wèrè lóúnjẹ wọ́n ní ṣe ló tèkè họ pé ẹ̀kan lọ díṣe oúnjẹ wá fún ìjọba òun ní ti wèrè yẹn ṣe jẹ́ mo fẹ́ mọ̀ tí ò bá ṣe pé wèrè yẹn gan ló fi ṣògùn owó I want to know. My dear, calm down. Mo ti calm down. Ọ̀rọ̀ tó bèrè lọ́wọ́ mi ẹ̀ máa ṣàlàyé fún ẹ̀sẹ̀. Bẹ́tà, mo ń gbọ́. Ọ̀rọ̀ wèrè àbí? Nǹkan tí ò yẹ. Èèyàn máa jẹ́ o, ẹ má jẹ́ kó yà yín lẹ́nu. Àtùpẹ̀ mímí ò gbọ́dọ̀ fọ́ o. Yes sir. Ẹ wo wọ́n ṣe sọ káàkiri gbogbo gbòòrò nìyẹn o. Nǹkan tí mi ò wọ́ tí mi mẹ́sẹ̀. Ó yẹ èmi náà lẹ́nu. Etí tèmi gan ti kún. Èyí tó wá surprise mi jù ń bẹ̀ sà. Màámi ìyá tó bí mi lọ́mọ. Àwọn kò believe mi. Ẹ sọ kankan sà.
ẹ̀yin tó tún jẹ́ yín lẹ train mi ṣé báwọn yín mo dàgbà sí ẹ mọ ohun tí mo lè ṣe àbí ṣé máa ṣògùn owó ni mi ò wá ní mọ̀ pé mo ṣògùn owó kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ sá ẹ wò sá ṣé mọ ohun tí máa ṣe weekend tẹ bá máa wà lé bóyá kí n wá jọjú sí because kò lè jọ́rọ̀ orí fóònù nìkan ẹ tẹ̀lé bá mi convince màámi ẹ lè convince wọn yes Saturday náà dá sá ṣé weekend nílé kò sí nǹkan tí mo ṣe ok ẹ máa rí mi Saturday sá ẹ máa rí mi Saturday sá kó tẹ̀ tó tún gbà yẹn náà kó tó dìgbà yẹn máa tún pè yín ṣùgbọ́n mi ò ṣe nǹkan tó ní mo ṣe yẹn o gbogbo nǹkan tó ń sọ pa mi ò ṣe sá o ó dá sá ẹ pẹ́ fún wa sá ẹ máa retí mi Saturday all right sá. Lanko ṣé ò sí bọ́n màrí ẹ̀ ṣé kò dá ń ṣe pé torí ìgbà tí gbogbo nǹkan rí bó ṣe rí yẹn mo sọ fún mánéjà gbogbo ẹ̀yin staff tí ẹ bá mi ṣiṣẹ́ tẹ̀lé ṣe dáadáa sí mi tó fi dórí gate man náà mo ní kàn fún yín lówó 6 months. ó fún ọ kódà ó yà èmi lẹ́nu gan pé pẹ̀lú gbogbo ẹ̀ ṣe ń lọ ọ̀gá tó ṣe dáadáa báyìí àwa rí owó 6 months náà ló fa ohun tẹ́mi ò fi ní sinmi lé ṣe rí lẹ́nu ìgbà tí mo kú mi ọkàn mi ọ̀balẹ̀ mo ṣáà ń wò ó ní pé èèyàn tó dáa tó báyìí ṣe é ní sọ̀rọ̀ ọlọ́run o mo dọ́dọ̀ àfa mo dọ́dọ̀ pásọ̀ mo dọ́dọ̀ àwọn wòlíì mo dọ́dọ̀ babaláwo ṣùgbọ́n ohun tí wọ́n sọ fún mi ni wípé gbogbo ohun tí bá ṣẹlẹ̀ ṣẹ̀dá wọn nínú tí náà ti dáa jù ẹ sì mọ̀ lọ́ọ́ fi pamọ́ ẹ mọ̀ ká gbé inú ètùtù làwọn ó ṣe tí gbogbo òun fi lọ ọ̀kọ́dà àwọn pásítọ̀ ní bàbá ti yá mi àwọn bó àṣẹ tàwọn báwọn àfáà ní ìjọ tí n bá ti rí i pé ìyẹn tán nìyẹn bá ṣe tán àti ṣe o. Lanko gbogbo tó sọ náà láti gbìyànjú láti pa àfáà àti oríṣiríṣi nǹkan láti bá wọn sọ̀rọ̀. ìyànjú ètò pé ọba ẹ ti bọ̀ náà ṣòro ṣé dáwọn tẹ́mi lọ báyìí èyí tí ọ̀tá ìjẹ́ bàbá aláwo nù wọn oní ẹ̀ ń pè ní gúdúgúdú bàbá ké ọ̀sẹ̀ ní gbọ̀ngàn jẹ́bẹ̀ oògùn òyìn òjò ní ọ̀gá àtàwọn àjẹun ni wọ́n jẹ́ ń ṣe ni pé wọ́n kò rí ọ̀rọ̀ ọ̀gì láyé mi òun ni. o ti rí ọ̀rọ̀ gidi wa. ọ̀pá nínú gbó ọwọ́ gbé wá sí gbòòrò. ọ̀rọ̀ gi. ọ̀rọ̀ ọ̀gì etí tó ní 16 bí ni ọ̀rọ̀ ọ̀gì. ṣé wàá rí wòlíì tí mo lọ bá wọ́n pè ní wòlíì jàkúùláyà wòlíì jàkúùláyà pé yọkàn lórí òkè 99 days lọ́lọ́ oṣù mẹ́ta ni àwọn eléyìí bá ọlọ́run sọ̀rọ̀ ọ̀n gbọ́ ni àáfàá tí mo lọ bá oṣù mẹ́ta ilé ìwọlé alúà ọdún kan àti oṣù mẹ́ta ilé ìwọlé alúà tí ọjà dìrá tí ọjà kankan gbogbo wa sọ fún pẹ̀sẹ̀ olùsẹ̀ wa kódà wọn ní sọ olùkí náà wà. Lanko ṣé wàá rò bóyá àwa náà wàá jókòó tẹ̀tẹ̀rẹ̀ ni a ti gbìyànjú nǹkan tó pọ̀. ẹ gbìyànjú ìyànjú ò tí ì tó náà ni bí náà bá tí ì tàn láṣọ ẹ̀jẹ̀ ìtàlẹ̀ kan ẹ wò nítorí mi kàn fẹ́ lọ́wọ́ yín ni wípé tọ̀ Lanko yá bí pásítọ̀ bá lọ́yà o kí n máa kó wọn bọ̀ bí bí àfáà bá lọ́yà kí n máa rú bọ̀ bí bí babaláwo bá lọ́yà kí n máa rú wọn bọ̀ bí kásá ti wọnú tó dáa. Sori tó bá ti jẹ́ pé a máa rí solution kò sí nǹkan tẹ́ ẹ bá ní kí n ṣe any amount I'm ready to spend it. ǹtẹ́ mi fẹ́ gbọ́ ní ìsà. ṣé ẹ fún mi ní àṣẹ pé ó bá ti yá ó yá náà ni. a ní kó go ahead nítorí wọ́n ti yá kan kì í pẹ́ mọ́. kí n go ahead. go ahead ọlọ́run ló rẹ sí mi lọ́jọ́ tí gbogbo kìíní ti ṣẹlẹ̀ mi ò rẹ́ nìkan náà staff mọ́. àríra èmi inú ẹ̀rú bá ti wọ̀ bí ni. kọ́ mọ́ dà mí dà and I am very very happy pé o ti ẹ̀rọ inú kan mi o tún gbìyànjú ọ̀rọ̀ mi kí la máa ṣe any amount name it. sẹ́kẹ̀ mi béèrè pé èèlò lélẹ̀ kí n pè yín. kò sásìkò mọ́ kò sásìkò tí mo bá ti pẹ́ láṣọ. ọ̀gá ẹ ti èmi tẹ́mi fẹ́ ni pé a ṣe. a máa ṣe. ọ̀gá Lanko jọ má jò pẹ́ má jò pẹ́ jọ kó dọ́dọ̀ wọlé Jàkúláyà náà jọ torí Ọlọ́run. ìjọ ń lọ.
tí láńlọ́ọ̀dù bá gbẹ̀mí yín gbóná ẹ̀yin náà dá wèrè pè sí wọn láà. mo ti dáná o mo ti jẹ gbèsè o ẹnjẹ kan ti náà kí o. mọ́tò èwo. mọ́tò mọ́mì. mọ́mì èwo. àbí kí n po kí rajà ni kí n sì kó nọ́mbà 1 kí n sì sá lọ bí a kí n sá lọ ráàkì kéèyàn lọ fèsì ogun kéèyàn mọ̀ pé nọ́mà ilé ayé tó wá ogun lòun fèsì. ṣé ẹ mọ̀ pé báyàwó ni bàbá àyà rẹ̀. ànàpá ni ẹ máa ń nà. kiri lọ́mọ máa rí àmàmà ní ráburú. ojú iná ló gbé bọ̀ látẹ̀wọ̀n ìròyìn oṣù táwọn ojúbà lágbára Ọlọ́run èmi àtàwọn ẹbí mi àtàwọn tó fẹ́ràn òkùnkùn ní fẹ́wọ̀n gbára wọn. ìwé òun lẹ wọn. èyí tó lọ tó ti dé iná ńkọ́. ó fi mú dẹ́rìn ibẹ̀ mo ti mọ̀ pé ẹ̀ mọ̀ fi dẹ́rìn bí mo ṣe di ẹ̀wọ̀n mú ẹ̀ tí mo gbé mú lọ báyìí. o ò lè rí ṣe mọ́ ayé rẹ ti bàjẹ́. nígbà tí mo lọ lẹ́ẹ̀kọ́ mo rí kíní lórí náà ó rí bọ̀lọ̀bọ̀lọ̀ mo tún dé sí the same thing kí ló ṣẹlẹ̀ ṣẹ́ fẹ́ sílẹ̀ ni. and so what and so fucking what. ṣe mọ́tàn àgbákò ní mẹkáníìkì pupa. àmọ́ wọ́n bẹ́ẹ̀ di cat ta ni ọ̀lọ́ so kìnní mú ológun lọ. sílíọ̀ wà ní mi sílíọ̀ tù ní ọ. ìwọ lọ gbá àmù sẹ́sẹ̀ ọ̀pọ̀. ọ̀pọ̀ alíbàlẹ̀ ọ̀rọ̀ pé mú ọ náà. ẹbọ bíbọ ẹdẹndẹndẹ ẹrù wíwì ẹ tó fi mí sàsùn. sọ́kọ̀ tó ti bàjẹ́ láti méṣe wáyé. kò ní dáa fún tó ti bàjẹ́ láre. ẹ tún ti bí inú kọ́ọ̀bù kẹ́mi ò gbé mi ò ráyè. ọmọ àtọ̀. ẹ mọ kẹ́yìn. Bẹ̀jẹ̀. mo fẹ́ rí kejì Àṣàkẹ́. àǹtí mi. àbúrò mi. wá kárí gbóná síbi tó ń lọ kí lọ̀rọ̀. ọ̀rẹ́ there is this thing that is bothering my mind about my wife. ó mọ̀ jẹ́ wípé àṣàsí àwọn ọ̀dọ́ ọkọ ẹ̀ ó ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú ọgbà àwọn àlá oríṣiríṣi tó kàn lá. is this unusual dream? sábà ń lálàkàlà. I'm a nightmare. Bí kókò pariwo jáde látọjú oorun. Mo gbọ́. Èsì ọba ilé ọba tí ń fọba jẹ. Ǹjẹ́ mo gbé lórí arábìnrin yìí? Wọ́n máa fọwọ́ ẹni fà. Wọ́n ní ọmọ tí ń jẹ́ni. Olúwa ó yá ṣe ogún náà ní ẹṣẹ́ wọlé. Ṣé kò ṣe nígbà tí àmì wa compatible ló fa ọmọ rẹ̀? Ẹni we are not compatible. Bàbá, ẹ sì bá mi bẹ̀rù dáadáa. Dákun. Àwọn òbí pé mò ń bẹ̀ wọ́n ni. Bí mo ṣe ń kúrú mọ́ ń ga. Ṣé ẹ̀rọ náà? Ṣé ọ̀rọ̀ mi bẹ̀rẹ̀ tí mò ń bẹ màdánù? Ṣé o rò pé torí tiẹ̀ ni? Torí kí wá ni? Torí ìtara mi ni. Torí kébì ọmọ pa mi ni. Torí pé bá ọba ti lọ tán ní ìsìn. Ìnírí ìtẹ̀jẹ̀ mọ́ dáadáa. Olùyọ̀wò àrùn kan goro. Ìdí náà tí mo fi ń bẹ màdánù pé wọ́n bẹ̀ lé ọ̀dọ̀. Ṣáájú gbogbo ẹ jẹ́ ká gbàdúrà. Ìyá àdúrà ká tó gbàdúrà ṣé mo ọ̀rọ̀ tá a fẹ́ sọ ń bì ó wà wáìtà. láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta ṣé o fẹ́ sọ fún mi pé látìgbà tó lọ àbújá yẹn o ṣọ́ mọ́. Kí lẹ̀ ń bọ́kọ mi discuss? ọ̀rọ̀ lórí conference ní báà náà ṣe máa lọ ní next year ká di senior manager. Stay there. Ẹ ti mú. Ibo ló dà? ó fẹ́ máa wọlé lọ ní. Nínú ilé wo? O nínú ilé wọ. Onígbà tó bá mú pèlè ìyá rẹ wá kó tó lè wọnú ilé. ìpele. Akúkúlàkúrú ọlọ́kùrúkúrú jàkú. Táyé ẹni tó ń gbàlé bàbá ọlọ́run lọ́wọ́ ọmọ. Ẹni pé kí la ó ṣe o, la ó ṣe. Adúrò ló bí àjírò tútù ní bàbá. Sọ́wọ́n rí pọ́wọ́ ọba ní bá ó sọ̀rọ̀ ni. Ọgọ̀ kí n dáná sunlé kí gbogbo ní òde rú. Mo kú náà kó bàrà lọ yóò fi kọ́ lẹ́jọ́ ògbèjì lé. Èmi kú láti mọ̀ pàkújẹ. Bẹ́yẹ mi bá pẹ́yẹ tí ẹ jẹ́ kì í ṣe ìwé. Mo táwọn ọdún bẹ̀. Bàbá mi bá ń kọ́ wà ẹ̀. Ayé bàbá yín ò ní dá. Ẹ kú òmìtẹ wà. Ẹ ń lo kẹrẹ ọba kẹrẹ mi pamọ́ mi. Wọ́n ní àníbàlá jọ ọ̀fẹ́ fún. Ẹni tí ò ní dọ̀là tó ń dóṣù mẹ́fà wò jẹ́ ń bá sí. Ìgbẹ́nu ẹ̀ fọ́n bí. Ilé ìbálòpọ̀ gbogbo bí olóòlò tó lọ. Àbẹ̀ní ọmọ òdùtá ìbínú. Má jẹ́ jù bá ń lọ. Tó bá jù bá ń lọ, kò burúkú ọ̀tẹ̀nu ìbọn mi jù. Èyí ìgbà sí pé
ó ti fi ẹ̀jẹ̀ aláìṣẹ̀ kan bọ̀lẹ̀ lójú ogun. owó ọmọ fẹ́ ń wọlé ní abẹ́fẹ́lẹ́kọ̀ọ́ fún onígbàjámọ̀ ní ọjọ́ wọn náà fi abẹ́lé ronú ẹni abẹ́ mi tó ní ó bá kọ́ lọ́pọ̀ olúwa lọ́mọ mẹ́ta wàràwàrà. ó jẹ́ bọ́ padà rẹ lójú ó jókòó bí oró ọkùnrin ogun ó jókòó bí oró. Progress. CUP. Progress. Ẹ jọ̀ọ́ jẹ́ ẹ̀rọ lérò àbí ẹ̀rọ wípé Raphael ó ní strength. Èmi fẹ́ promise ẹ lẹ́nu sórí tó bá sọ pé òkè ya àjọ ń lọ ni o tó bá ní wípé ibì kan ya àjọ ń lọ ni o if you are flying I am flying with you. tí o bá ti dá ọ̀gá kẹ àmì kí làwọn jọ ń sọ wípé àjọ wà fún ọmọ tèmi àkókò kókà kiri mi ò lè ṣe sùúrù. Abo la fi dá ohun tá a bá sì ti pè láwo abo ni. What? Consent? No, kò possible. èmi bọ́ kẹ́ ẹ fi kíní kan fún mi ẹ fún mi lówó kí n wá kọ́ àtọ́jú lọ́bẹ̀ ká já gbogbo ẹ̀rú ká dàrú ni. ìjíjà kò gbé ọ̀dọ́ òye ká dúpẹ́. Who will dare do that in this community? Ta ló máa dọ́rù yẹn wò fún èmi sí sàkárí tèmi ọmọ tèmi. o máa dín ṣé o kò lè escape mi ni torí pé o ti pa àwọn guys mi tó fi poli o lè escape èmi àgbà ẹ ẹja mi ni ẹran mi ni ewúrẹ́ mi ni ẹ èrè mi ò lè fi ẹ lẹ. òkè ọkọ òrèrè ó káàbọ̀ sínú ilé lónìí ó káàbọ̀ sínú ìgbìmọ̀ kékeré lọ wà yìí tó bá yá then you graduate wàá lọ sí ìgbìmọ̀ àgbà Ralph Coker ọba àti mú ọ wọlé báyìí ó ti dọ̀ máa wo gbogbo ń tọ́ bá tẹ̀ yóò máa yanu ni. Yes, speaking. What? What did you say? No, kí lẹ wí bóyá kẹ́ bá mi repeat ẹ̀. My daughter kidnapped. Wọ́n kidnap ẹ̀ wọ́n tún kidnap àmì náà wọ́n tún. inú ẹ̀dá jìnjọ̀mú lọ ẹni ṣòwò ìfúnra ẹkú ara fún. Manager ẹjọ́ èmi ni mo ní kọ́ pé yìí torí mo fẹ́ dìlífà gbogbo nǹkan tó wà nínú kitchen àwọn oúnjẹ tó wà níbẹ̀ má di pé bóyá nǹkan ṣẹlẹ̀ òun ni mo ṣe ní kán pé ìgbà pé kẹ́lẹ̀ wá wò àmọ́ ṣé àwọn kan tí wọ́n bá gbá bọ́ọ̀lù tó bá ṣe mistake wọ́n á fún ní yellow tó bá ṣe mistake pátápátá àwọn á fún ní red wọ́n á wò pé fúnra mi mo fẹ́ fúnra mi ní red card torí ẹ̀ ni mo ṣe pè yín pé kẹ́ wá síbí kẹ́ wá wò òun ní red card tèmi rè mo rè mo ti dára dúró lẹ́nu iṣẹ́ mo sákàrà mi. o sáàkì ara ẹ so nǹkan tó torí ẹ̀ pè mí ni pé o fẹ́ sáàkì ara ẹ kí n wá wo àwọn oúnjẹ tí ó bá ṣẹ́kù kó má jẹ́ pé tó bá lọ tán wọ́n á ní ẹnìkan wá kó oúnjẹ ìyá kitchen listen dáadáa mi ní repeat ẹ o what did I say listen tó bá fẹ́ sáàkì ara ẹ lọ bọ́gà ìyẹn chairman wa gangan sọ pé ò ṣiṣẹ́ mọ́ tó ẹgbẹ́ mi mọ̀ pé n tó pè mí fún rè èmi àwa báyà bí. Nǹkan tí mo sọ ni pé mo ti dára mi dúró o mi sọ pé ẹ̀yin lẹ dá mi dúró o èmi lèmi dára mi dúró mi ò ṣiṣẹ́ mọ́ mo fẹ́ máa lọlé so ẹ gbà lẹ́tà sáàkì lẹ́tà tí mo kọ́ ni. lọ bá chairman lòun ló gbà ẹ síṣẹ́ kí n ṣe mi. yóò dá. manager ṣe bẹ́ẹ̀ ti rí ẹ gbà lọ́wọ́ mi o ẹ gbà lọ́wọ́ mi o èmi ò lè dúró láyé kí ọ̀rẹ́ àlùbọ́sà kálùbọ́sà tún gbọ́ padà àlùbọ́sà ìjọ òdì ní padà iléeṣẹ́ yìí lágbára o àlùbọ́sà ní ẹ̀gbọ́n padà àlùbọ́sà tí mo rẹ̀ wẹ́wẹ́ tó dà sínú ráìsì. má ṣe lókun máa mọ gbogbo ayé tí mọ̀ wáyé ẹ dákun ẹ máa bàyé jẹ́. ọ̀rọ̀ lórí hòtẹ́ẹ̀lì náà ni mo fẹ́ rí fún gbogbo àwọn staff wa pátá látòrí super barman ìyá kitchen àtàwọn extras tó kù bí àwọn cleaners gbogbo wọn pè mí sáàrin
wọ́n làwọn fẹ́ fi ilé iṣẹ́ yìí lẹ̀ wọn ò fẹ́ ṣiṣẹ́ nínú hòtẹ́ẹ̀lì yín mọ́. Really? bẹ́ẹ̀ ni ǹjẹ́ kí ló dé wọ́n ní ó dàbí ẹni pé àwọn nǹkan ìjayà bí abàmì nǹkan ti wọnú hòtẹ́ẹ̀lì yìí wá àwọn máa ń gbóhùn tó jẹ́ strange voice ẹlòmíì ní tó ń bá ń tẹ́ bẹ́ẹ̀dì lọ́wọ́ báyìí àwọn kan máa fẹsẹ̀ jọlẹ̀ lẹ́gbẹ̀ẹ́hùn wọ́n máa pariwo aláwọn ọmọ nǹkan tó ń ṣẹlẹ̀ àwọn fẹ́ kúrò wọ́n á ní kó ṣe sùúrù fún mi kó jẹ́ kí n discuss pẹ̀lú yín gbogbo tó dẹ̀ sọ ilé mi náà ni mo máa experience ṣùgbọ́n ní pé mi jẹ́ mùsùlùmí òdodo máa ń fi àdúrà jagun mo tiẹ̀ good nínú ká ṣe istihara púpọ̀ nínú kíní ẹ̀ tó bá fẹ́ wáyé báyìí orí istihara ló máa ń bá mi tí máa ń gbàdúrà gidi. mo wá ní òkè ẹyọ kan wà bẹ́ẹ̀ tí mi fẹ́ bí léèrè tí mi discuss pẹ̀lú àwọn kí ló dé tí ẹ fi ní ká máa aláwọ̀ wèrè kó máa wá gbóúnjẹ kó máa jẹun kí wèrè máa wọnú hòtẹ́ẹ̀lì yín wá because púpọ̀ nínú àwọn lodgers àwọn customers wa púpọ̀ nínú wọn ni ò fẹ́ wọ bímọ tọ́ dẹ̀ discuss pẹ̀lú mi tọ́ ní ó wà embarrassing káwọn àti wèrè jọ máa jókòó bí àwọn wá bí wá ṣe fàájì wèrè náà wọlé àjókòó ẹni ó lè gbóúnjẹ kó máa jẹ́lẹ́gbẹ́ àwọn ń bẹ̀ kí ni yẹn wà embarrassing lóòótọ́ ó ní máa bá yín discuss yẹn kí ló ń ṣẹlẹ̀. Thank you for the observation. Anyway, bí tí máa ti mú ni àkọ́kọ́ ọ̀rọ̀ àwọn staff tí wọ́n ní àwọn ò fẹ́ ṣiṣẹ́ mọ́ anybody wá fẹ́ lọ ẹjẹ́ kó lọ. Yeah, ẹni tó wá fẹ́ lọ ẹjẹ́ kó lọ because this is beyond my it's out of control èmi gan ò lè ṣe nǹkan kan sí àjọmọ nǹkan tó ń ṣẹlẹ̀ ni but ẹnìkan wá suspect mi àbọ̀ rò bí mo mọ̀ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ it's left to them ṣùgbọ́n mi ò ń jẹ̀gùn mọ́yán kó má dà pé mo kàn dà wọ́n lẹ̀ tó bá fẹ́ lọ please make arrangement with accountant ẹ ṣòwò 6 months fẹ́ni kankan including you everybody bad owó ẹ̀kọ́ bá lọ mo yọ̀ǹda yín mi báyìí kankan jà. Yes, and secondly ọ̀rọ̀ tí wèrè yẹn ẹlẹ́ran ara bíi tiwa ni tí wọ́n bá sọ pé kí ló tó ń tọ́jú ẹ̀ tó ń ṣe gbá ó pèlè yẹn yes ẹ yọ mí ní because ẹ̀dá bá rẹ̀ dà pé kí la fi yàtọ̀ síra wa ni pé ọlọ́run kò ṣàánú àwa ni kò wọ́n náà bẹ́ẹ̀ náà kò wú bẹ́ẹ̀ so tóyàn kan bá sọ pé mo tọ́jú wèrè wọ́n ń gbóúnjẹ fún business tí wọ́n nìyẹn. kọ́ máa lọ. akẹ́kọ̀ọ́ ni máa lọ. so gbogbo answer tẹ fẹ́ fún mi lẹ́tí fún mi yẹn. ayé sọ̀rọ̀ yín ẹ̀ ò dẹ̀ bọ́ wa dákun máa báyé jẹ́ ṣẹ́ráyé lóde àtùpà ó máa gbọ́dọ̀ kú inú ayé jìnjọ̀rún lọ inú ẹ̀dá jìnjọ̀rún lọ ẹni ṣòwò ìfúnra ẹkú ara fún má ṣe lókun máa mọ gbogbo ayé tí mọ̀ wáyé. ajé o ṣe tó jẹ mí ní ìhò tèmi ajé òkùnkùn nísọ onísọ bòjí o ṣe tó fi lé mi ṣe gbogbo o tún gbọ́dọ̀ lọ mọ́ o. àtùpà ó máa gbọ́dọ̀ kú inú ayé jìnjọ̀rún lọ. Ládé tó jẹ́ pé èmi ni mò ń bẹ́ẹ̀ bẹ̀bẹ̀ lọ́dọ̀ onímàrúwá tó ń gbé màrúwá fún un. ẹ káàsán o. ẹ káàsán o. àtùpà ó máa gbọ́dọ̀ kú inú ayé jìnjọ̀rún lọ. ìsìndẹ̀ ló jáde o ẹ fẹ́ pàdé ẹ̀ náà. ilé tó ń túmọ̀ sí pé wá sunlé lánàá. ẹ ó sunlé. kò sí wàhálà tí Gbadé bá ti dé ẹ bá mi sọ fún Gbadé pé gbogbo owó tó jẹ mí pátápátá ni kó rí dájú pé wá kó fún mi o. owó bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni owó. ó jẹ yín lówó. ọ̀sẹ̀ méjì ni Gbadé ò ti kó wá fún mi. gbogbo short last week Gbadé ò fún mi lówó. ṣé tẹ̀lé tún gbèsè gògó ó tún jẹ mí lówó ọjọ́ méjì. gbèsè ti pọ̀. tó bá jẹ́ wípé bí gbogbo àwọn èèyàn tí mò ń gbé márúwá fún ṣe ń ṣe lélẹ̀ ṣé mo wípé mi ò ní rí èèyàn kankan láti gbowó lọ́wọ́ kébì náà tó kó fáwọn tó ń gbé márúwá fún mi ẹ bá mi tètè sọ fún tó bá ti dé ẹni mo ní kó tètè bá mi kó gbogbo owó tí
ó jẹ mi ò bí bẹ́ẹ̀ kọ́ tí má fi lè padà wá ó máa di wàhálà o. Mọ́mì wa ẹ wo ẹlẹ́dàá yín dẹ̀ rí o mi mọ̀ pé ó jẹ owó tó bá jẹ́ pé mo mọ̀ pé ó jẹ owó ni màá ti rán ọ létí bóyá ó gbàgbé ni àmọ́ tó bá ti ń dé màá ṣàlàyé fún ó máa wá rí yín máa kó yín wá. ṣùgbọ́n tí o bá fi wá sanwó yẹn ẹ máa rí mi dáadáa. Mọ́mì wa. síbi tí yẹn bá rárá ń fi òkèlè gbígbẹ pẹ̀lú ìrọ̀rùn ṣé kò dání ìwọ ní gbèsè ọlọ́sẹ̀ méjì tún dé báyìí ní. ẹ tún sọ wípé kì í ṣe sùúrù lẹ́yìn tí mo wá tí mo ṣàlàyé fún yín jọ yẹn wípé ọ̀rọ̀ márùwá yìí ẹ̀wọ́n náà ń gbà kan fi sàn kan ni. ó yẹ kó rí báyìí orí ni mo ṣe má jò dìbí mọ́ mi lọ́wọ́ tó bá jẹ́ pé lóòótọ́ lòun fẹ́ sanwó láti jọ yẹn ṣé kò yẹ kó tiẹ̀ ti wá kọ̀ọ̀kan wá fún mi. ìwà àgúnlá ló ń wò yìí. kéde máa wọ ewu ẹ má dùn nǹkan tó dé tó níbi kan wá mọ o ọmọ mi ní òkè ìṣòro gbèsè àwọn gbogbo bá a ṣe ń gbìyànjú tó gbogbo ẹ kó rí bó ṣe rí lọ́rùn márùwá ẹ̀ ló bàjẹ́ owó tó yẹ kókó wá fún yín ló lọ fi ṣe márùwá yẹn wípé tóun bá ṣe tán wàá fi ṣiṣẹ́ wọ́n lè kówó yín wá fún yín ìjọ torí Ọlọ́run torí kẹbà máa pariwo lé wa ó ní mo ṣe ní kẹ ẹ wá bí kájọ sọ nítùbí ìròbí níbi ó ṣàlù. ìdúró kí márùwá tó bàjẹ́ nǹkan ọba dé kí márùwá tó bàjẹ́ nǹkan orí ni mo fi ṣe fún ẹ. lọ́kùnlẹ̀ fún mi. márùwá tó bàjẹ́ yẹn ló ba gbogbo nǹkan jẹ́ èmi àti mami àlè máa parọ́ kòkò dílé àti bọ́jọ̀ tiẹ̀ ló yọ mo lè ti gbé sọ́dọ̀ àwọn tó ń ṣe ó tọ́jọ́ mẹ́ta ìwọ̀nba owó tí mo tún ṣàjọ tí mo ní kí n kó wá fún yín ibẹ̀ la tún kó lọ. tó ìwòsàn tó wá dé lọ́sàn-án gan tó kówó dé rẹpẹtẹ tó wá sọ pé orí Olúwa ẹ gbọ́ sórí Olúwa ni àbò dọ́gbọ́ sí gbàdé wá ń kówó yẹn fún mi wípé kémi máa ná owó dòdì kó wá pẹ́ tán kó yá tán àwọn tó ń kówó fún tó ń fi wọ́n ṣoògùn owó tí gbogbo ẹ̀ bá wá tán àwa ní ìyá àgbàdé ló kù. ẹlẹ́dàá mi kọ́. inú ẹ̀dá jìnjọ mú lọ ẹni ṣòwò ìfúnra ẹkú ara fún. orí fífẹ́ má kàn ní oògùn ní fífọ́. ìgbà tó bá ń ronú tó ń ronú tó ń ronú. mo fẹ́ kó mọ̀ wípé gbogbo àjálù tó ṣẹlẹ̀ yìí kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àmọ́ láìpẹ́ láì jìnnà Ọlọ́run á bá wa wá solutions gbogbo ẹ̀ máa dáa. ọkọ mi. mi ò ṣe ní ronú gbogbo ìwọ́n ti kọ̀yìn sí mi ò lóore ládùúgbò mọ́ ifu mọ́ sí mi màámi kò tún believe mi wọ́n ní mo tẹ́ǹdì mi wọ́n lọ bẹ̀rù ní mi gbogbo àjálù tó ṣẹlẹ̀ òtẹ́ yẹn ní ìmọ̀ wọn sí kankan mẹ́ ó dá tell me babaláwo mélòó ni mo ti fún lówó àfáà mélòó gbogbo àwọn pastors ta pè nothing is working out ètò wọn perplex mi jù ní ti babaláwo tó wá tí ó lọ ṣe kọ́sọ̀tẹ̀ kí ló rẹ̀ díẹ̀. mo fẹ́ kó mọ̀ wípé gbogbo nǹkan tó ń da ó fẹ́ àdúrà èyí tó bá dẹ̀ tó kù díẹ̀ káàtó lọ àdúrà náà la máa fi lójú gbogbo rẹ̀ èmi feel pé bóyá ká jáde síta káwa náà ká jáde síta my darling ó dá sọ́run jáde tá àti ìjáde sọ́fẹ́ gbẹ̀mí mi ni sọ́fẹ́ pa mí ni kí la tún fẹ́ ṣe tá àti ṣe kí la tún yẹ ká ṣe tá àti ṣe. gbogbo ẹ̀ náà ni kò sí tó ṣẹlẹ̀ àmọ́ èmi náà ti gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn èmi náà láwọn ohun tí mo fi ọ̀rọ̀ lọ
ó ṣáà jẹ́ kí n mọ̀ pé tá a bá débi kan solution náà àmọ́ ṣe bẹ̀rẹ̀ fún já tí n bá sọ fún ẹ kó má rò bí àwọn tí ń tojú bọlé tó bá mind bóyá ibi tó ń jùlọ fún mi bóyá ká fún ó ní solution pé mo tá a bá débi àwọn aṣáà ní solution. má ṣe lókun máa mọ gbogbo ayé tí mo wáyé ẹ dákun ẹ máa bàyé jẹ́ ẹ̀yin máa ní lánà ẹ̀yin máa ní ẹ ò dẹ̀ fúnra ayé sọ̀rọ̀ yín ẹ ò dẹ̀ bọ́ra dákun máa wà jẹ́ ṣẹ́ráyé lóde àtùpà máa gbọ́dọ̀ kú. ojú ọ̀sán ìkàkà níyàwó yẹ̀yẹ́ olóòtú ojú kàkàkàkà kì í rí mi ojú rẹ̀ ò tún rí mi mọ́ o. agirisẹ́sẹ́ o ayé ò ní fòkèrè pa ọ́ ayé fòkèrè pògún akíkorí odó kápágójó akíkàjà káfípàlú ayẹ̀kú yẹ̀ sùn kápá àwọn àgbà sí. ẹtí ni yìí náà yìí ọwọ́ nìyó bàtà kékeré báyìí ní ọkùnrin. ìwé tí bẹ́ẹ̀ nínú náà ti ń jẹ́ sankisa mo fẹ́ jàjàjà kí n mú ọ lọ sílé ọ̀sọ́rọ̀ gidi o kí n gba gèrè lọ́wọ́ sẹ́dọ̀ kí n gbọ́ kọ́ lọ́wọ́ ẹjúrò ni kí n sọ́dọ̀ wọ́n ní bí. ẹ bọ́lá ti bẹ́ẹ̀ nínú náà ọmọ ẹjìnà dá wọ̀rọ̀kọ̀ ọmọ ẹjìnà alágòwò dẹ́. ta ló lọ́rọ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ kékeré ọ̀dọ̀ ọ̀rọ̀ mọ́rọ̀ wọlé ọ̀rọ̀ kékeré ọ̀dọ̀ ọ̀rọ̀ ta ló lọ́rọ̀ bẹ́ẹ̀. baba agbòjọ́ de agbòjọ́ ẹ̀mẹ́rẹ́ agbòjọ́ kí ló wá ṣe ń bì. ibi mo fẹ́ kú sí. wọ́n lé ọ dànù. èmi kọ́. òkè sọ́bí ni kì í lé ọ sí ni abọ́kẹ́ àgbọ̀nà. ibi ni mi fẹ́ fi ṣe yahoo. ìwọ bẹ́ẹ̀ni. ìwọ ọmọ bí ẹsẹ̀ báyìí ní síwájú ẹgbẹ́ ni ẹsẹ̀ méjèèjì ní jíjà jọ̀nà kúrẹ́yà àti bá fún ọ̀run lójú ẹ̀sọ́. ọ̀rọ̀ yẹmuyẹmu àkèrè o àwọn abúkẹ́ mi tọ́ yẹriyẹri ibi ti lọ òkè sẹ́rìbìtì ó sọ ní sọ́sọ́ ọ̀tá sẹ́rìbìtì fẹ́rí ayé òòrùn sẹ́rìbìtì gbájúlẹ̀ ọ̀run àbàtàgbàlẹ̀gbẹ́gì ọkọ̀ yẹrẹpẹ̀ gbàlẹ̀gbẹ́gì ọ̀nà òkè sọ́bí lọ ní abúkẹ́ àgbọ̀nà aramaka ni ó pa ọ́ ṣé kò ju ọ̀nà lọ ó lè má yé wọ. àwọn lèmi bí babaláwo méjì bá ríra wọn wá ṣèrún pẹ́ goríjígoríjí bí babaláwo méjì bá ríra wọn wá ṣèrú tẹ̀lẹ̀ túrú yẹyẹ àdìfáwọ́ kò tù mí kọ̀ wọ̀ mi ti ṣe àwọn ológbò ṣẹ̀ṣẹ̀ ìtí òyì ọlọ́ni mo fẹ́ fi hàn ọ́ wọ́wọ́ ẹ̀là tó fi ní ẹ̀là tó fi ní ẹ̀là ọ̀rọ̀ wá olúfẹ́ èdè rẹ̀ wò. wọ́n ní kíkẹ́ tí wọ́n máa ń tẹ̀lé ilé ọ̀dọ̀ tẹ̀lé ilé ọ̀dọ̀ fi gbogbo ọmọ ẹ̀ sákẹ́ ọ̀dà mi. abẹ́rẹ́ ògùn gbọ̀rọ̀ báyìí tí fi satọ́nà fókù yóò júṣe fún ọ á dẹ̀ rí bó ṣe yẹ kó rí ẹ̀yìn lọ wá gbọ́ o. torí wọ́n ní kokoko làárẹ̀ fàdí tí o ìwúrẹ́ tá a wú lọ́rọ̀ tí ọ̀gbọ́ de wúrẹ́ jẹ́lẹ́jẹ́lẹ́ àgùntàn tá a wú lọ́rọ̀ tí ọ̀gbọ́ dàgùntàn jẹ́mọ̀ bó o ti ń lọ yìí wọ́n mọ̀ pé iṣẹ́ tó wà lọ́wọ́ rẹ̀ agbòjọ́ ni ó sì gbọ́dọ̀ wọlẹ̀ ní aago 12 sórí ilẹ̀ rẹ̀ tó bá ti lè wọlẹ̀ sórí ilẹ̀ rẹ̀ tó wọlẹ̀ sùn ọkàn rẹ̀ ti balẹ̀ owó ti dé ọlá ti dé ìfọ̀kànbalẹ̀ ti dé ire gbogbo ti wọlé tó ẹ̀ wá ìmọ̀ sọ́bẹ̀ mi àjíjà àwọlé alára ó rí tó bá ti wọlẹ̀ tó rí mọ́lẹ̀ sí orí ilẹ̀ rẹ̀ tó wọlẹ̀ sórí ilẹ̀ rẹ̀ ọlá ti dé owó ti dé ire gbogbo ti wọlé tó ẹ̀ wá o ti dọlọ́lá bẹ́ẹ̀ mo sọ fún ọ èmi àjíjẹ́ ìwé àwọlé alára jíjàjà bí ògùn mọ fọwọ́ sẹ̀ àbí ẹ̀fọ́ bí ó ti rí nù. ìlú mi àdùn iṣẹ́ rí bẹ́ẹ̀ ṣe ní kí n ṣe gangan ni màá ṣe ṣe èmi ò ní jẹ́ kí aago 12 lù kí tó jẹ́ kó wọnú ìlú ṣe wá rí gbogbo nǹkan tẹ́ ẹ sọ yìí tó bá rí bẹ́ẹ̀ tí mo fi lówó tó rí bẹ́ẹ̀ ṣe sọ gangan tèmi náà di ọlọ́lá nínú ayé èmi ò kí n promise èmi máa surprise èèyàn ni bàbá máa surprise èèyàn sọ nǹkan tí máa ṣe fún yín. wọn náà sì gbádùn mi. ẹ jẹ́ ká tọ́jú ẹ ẹ jẹ́ ká tọ́jú ẹ ọmọ kan pàdé àwọ̀ kan
àjíjà ewé àwọlé alára àjíjà jàbí ògùn awo òde ìjérò yóò dà fọ. ẹ̀yin máa nílò ní o ẹ ò dẹ̀ fúnra ayé sọ̀rọ̀ yín ẹ ò dẹ̀ bọ́ra dákun máa báyé jẹ́ ṣẹ́ráyé lóde àtùpà ó máa gbọ́dọ̀ kú inú ayé jìjọ̀rú lọ. ìjọba mi fún ọ ní kiri. ó yẹ sá ẹ jẹ́ wíwò. Báńkì wo ni? Oh, this. Okay. Number. All right, sir. Hold on. Yeah, what's the rest of dákun máa báyé jẹ́ ṣẹ́ráyé lóde àtùpà ó máa gbọ́dọ̀ kú inú ayé jìjọ̀rú lọ inú ẹ̀dá jìjọ̀rú lọ ẹni ṣòwò ìfúnra ẹkú ara fún má ṣe lókun máa mọ gbogbo ayé tí mọ̀ wáyé ẹ dákun ẹ má báyé jẹ́ ẹ̀yin máa ní lánàá ẹ̀yin máa ní lónìí o ẹ ò dẹ̀ fúnra ayé sọ̀rọ̀ yín ẹ ò dẹ̀ bọ́ra dákun máa báyé jẹ́ ṣẹ́ráyé lóde àtùpà ó máa gbọ́dọ̀ kú inú ayé jìjọ̀rú lọ inú ẹ̀dá jìjọ̀rú lọ ẹni ṣòwò ìfúnra ẹkú ara fún má ṣe lókun máa mọ gbogbo ayé tí mọ̀ wá. ẹ ṣe kọ́ sá mo really appreciate thanks so much. ẹ sà kò dàbí pé mo rójú ìrírí ládùúgbò yìí o. Yes, right. First time tí ma wá sí hotel yìí ni mo wá kí ọ̀rẹ́ mi kan ládùúgbò yìí mo wá ní kí n ṣe fàájì mi báyìí. èyí tó túmọ̀ sí pé gbé ní eré àyàrá. Báwo wá ní sáfíìsì wa ṣáwọn ọmọ mi ṣọ́ọ̀ṣì àtẹ̀sí dáadáa àwọn staff ẹ máa enjoy drinking lọ wà á dọ́ọ̀dù drinking lọ. ẹ lè ṣe ti drink tẹ́lẹ̀ kọ́ fún mi. olúwa ló lọ pẹ́ yà. inú ẹ̀dá jìjọ̀rú lọ ẹni ṣòwò ìfúnra ẹkú ara fún. ọmọ máa tó wá lodge ní alẹ́ àná yẹn máa ta fún ní room 203 yẹn ó yẹ kó ti check out now. ó tó máa ní ẹ̀bùn ó lè jẹ́ kó fẹ́ retain ẹ̀ náà. tó bá yẹ kó máa retain náà ṣé kò ti yẹ kó bọ́ síbí báyìí kó kọ́ ara ẹ̀ wá síbí kó wá sọ fún wa. ìtọ́jú yẹn mo sọ bẹ́ẹ̀ kọ́kọ́ lẹ́yìn mo nǹkan tó ṣe. wẹ́ẹ̀ tán ẹ̀gbọ́n mi ipò tí mo ṣe sọ̀rọ̀ yẹn kó dún nǹkan tó lè mú fún yẹn kó pè lọ. aláyé kí ló ṣẹlẹ̀ ṣó fẹ́ ń tà mí mú kó fún nǹkan pé. ìbàjẹ́ wà lára ẹ̀ o àìsàn ẹ̀ ìbàjẹ́ gan wà lára ẹ̀. fi ti ẹkùn ní ọ̀dẹ̀. ọlọ́run máa yọ òbí kan. ṣùgbọ́n èké ń pẹ́ ní sọ́tò. pẹ̀lú ọpọnú network internet. máa yọ òbí kẹ o. ògbé kan. at least mo ti pè 3 times now kò pì kẹ. ọmọ kan lọ sí room yẹn tó check ẹ. kí ni kò check ẹ wọ́n ní kí wọ́n má dìde ibi tó wà àti máa kàn má lórí burúkú kan wá ìmọ̀ oníkankan mi ìfẹ́ wèrè o fún ààrẹ kò lọ check ẹ. ṣorí nǹkan tí problem tí mo ní pẹ̀lú ẹ̀ ní ohun òṣè lọ́jọ́ nǹkan ṣé láti bẹ́ẹ̀ sọ̀rọ̀ ní ìsìnkú lọ check ẹ ní seniority wa níbi iṣẹ́ náà ó bá mi bí báyìí ni. ẹ lọ ṣí sáwọn jọ máa claim seniority òfò wèrè kan seniority ní ẹ. ọmọ ọ̀rẹ́ ò lè dùn mí rárá tó bá mọ ohun yẹn play nísìnyí ni mo máa gbọ́ mo máa dún bí asín idiot. pa
kò má gbọ́dọ̀ kú inú ayé jìjọ̀rún lọ inú ẹ̀dá jìjọ̀rún lọ ẹni ṣòwò ìfúnra ẹkú ara fún má ṣe lókun má mọ gbogbo ayé tí mọ̀ wáyé ẹ dákun ẹ máa bàyé jẹ́ ẹ̀yin máa ní lásán ẹ̀yin máa ní lóyún ọ̀dọ̀ fún mo ti kọlẹ̀kùn kò sílẹ̀kùn fún mi mo ti pé ìtàkọ̀lẹ̀ kò gbé táì méjì ti pé mi ìjẹ̀mọ̀ bí ó fẹ́ rìn tẹ̀lé ẹ wọ́n lọ bá mi wọ̀ ọ́. ó lè jẹ́ sáyé ọkùnrin ni ó lè ti ṣe fàájì kó tó débì ẹ̀ ń sọ lọ́dọ̀ ẹ̀. inú ayé jìjọ̀rún lọ inú ẹ̀dá jìjọ̀rún lọ ẹni ṣòwò ìfúnra ẹkú ara fún má ṣe lókun má mọ gbogbo ayé tí mọ̀ wáyé ẹ dákun ẹ máa bàyé jẹ́ ẹ̀yin máa ní lánà ẹ̀yin máa ní lónìí o ẹ ò dẹ̀ fúnra ayé sọ̀rọ̀ yín ẹ ò dẹ̀ bọ́ra dákun máa bàyé jẹ́ ṣẹ́ráyé lóde àtùpà ó máa gbọ́dọ̀ kú o. ọ̀nkú ọkùnrin ti pa náà ọkùnrin ti pa náà mọ̀dá náà ọ̀nkú ọ̀nkú ọ̀nkú. má ṣe lókun má mọ gbogbo ayé tí mo wá. bàbá ìkànnì àwọn kọ́sọ́mà wa ni akọ̀bọ̀ pọ́kú sínú rúùmù ni àmọ́ tó pa gbogbo tó bá ní. gbogbo rògbòdìyàn tó ṣẹlẹ̀ ẹni tó dá sílẹ̀. wọ́n wò nǹkan ti bàjẹ́. ẹbọra tó ń wò yìí ẹbọra gbòjọ́ tí mo pè wáyìí. ẹbọra gbòjọ́. nítorí babaláwo ṣe fún ó yẹ kó wọlé lóye ni ṣùgbọ́n látara pé kò ráyè wọlé yìí ilé ẹbọra yìí fi ń jà kódà ẹbọra yìí ló pa òun gangan fúnra ẹ̀. nǹkan ti bàjẹ́ jìnnà. ṣùgbọ́n awuyewuye kan náà ló ń gbòòrò.